bá fẹ́ na sẹ́lẹ̀ jẹ́ wọn mọ́ pẹ̀lú rọ̀ nífi ọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ tí ó ti kọ́ ẹ̀kọ́ ìwé àti ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run èyí tí ó mú gbé ìgbé ayé tó rọrùn tí ó sì nípa láwùjọ wa ẹ̀yin òbí àti alágbàtọ́ a kú àmójúbà iléèwé kan àrà ọ̀tọ̀ Labinsi Montessori School iléèwé tí múṣemúṣe wọn dá múṣemúṣe pẹ̀lú àwọn olùkọ́ tí wọ́n yanrantí tá a lè fi àwọn ọmọ wa sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé ọjọ́ ọ̀la tó dára ó ti wà nílẹ̀ fáwọn ọmọ wa ní iléèwé Labinsi Montessori School ìlànà ètò ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọdé tí ó mú kí ọpọlọ wọn jí pépé kíkọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àlàálẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kíkọ́ àwọn ọmọ níṣẹ́ ọwọ́ àti híhá Al-Kùránì sórí. A'udhu billahi minash shaytanir rajim. Labinsi Montessori School sófìkàlẹ̀ sí òpópónà Olúróyè lẹ́bàá ọ̀nà tó lọ sí General Hospital ní Ìlóròmù Ilé-Ifẹ̀ ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ akin láti fún àwọn ọmọ yín ní ẹ̀kọ́ tó yanrantí kó lè di àrídùnnú àrímúyangàn fún ẹ̀yin náà lẹ́yìn wá ọ̀la àyíká wọn rẹwà ó dùn wò láti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni àwọn olùkọ́ náà fi ń kọ́ àwọn ọmọ wọn a lè rí fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà iléèwé Labinsi Montessori School tàbí ní Mobil Filling Station tó wà ní àdójúkọ Ifẹ̀ City Junction ní òpópónà Iléṣà nílé Ifẹ̀ àwọn ọmọ wa lè wọlé sí preschool nursery àti primary fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0818-879-8221 Labinsi Montessori Schools kíkọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yè kooro àti ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run fún ọjọ́ ọ̀la tó dára. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulil karim wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira. Adáwọ̀pẹ́ fún Allah ọba tí gbogbo wọn pẹ́ tọ́ sí ìkẹ́ Ọlọ́run ọba ọlọ́run akọ́mọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan wa hidayatan lil alamin ẹni tí Allah gbé dìde ní oníkẹ́ olùfini mọ̀nà sí gbogbo àgbáyé ayé àbí Allah subhanahu wa ta'ala kó sí àdékùn kẹ́nà lórí àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà náà títí di ọ̀la tí Allah ò ní nílò ẹni èèyàn lórí ilẹ̀. Eléyìí ni ètò èyí tí ó máa wá sí etí gbọ́ wá láti Darul Arqam Media Productions. Ètò tí Darul Arqam gbé jáde òun náà ni alùgbọ̀wọ̀bá ìtàn àwọn ànábì Ọlọ́run ọba ìtàn Islam ìtàn gbogbo àwọn sàhábà radiyallahu ta'ala anhum òun náà ni a máa ń ṣe àgbéyẹ̀wò lórí ètò alùgbọ̀wọ̀bá. Àwọn wọ̀nyí ni àwọn àjèjì àwọn tó jẹ́ sí wípé wọ́n fi ọmọ wọn lẹ̀ wọ́n pàdánù ọmọ lójú ogun àwọn tí wọ́n pàdánù ìyàwó wọn lójú ogun àwọn tí wọ́n pàdánù ọkọ wọn lójú ogun àwọn wọ̀nyí làwọn àjèjì ẹ̀dá tó jẹ́ pé wọ́n gbé ojú ìjà kọ ọmọ wọn lójú ogun bàbá jẹ́ mùsùlùmí ọmọ jẹ́ kèfèrí àwọn èyí náà làwọn tó jẹ́ sí pé wọ́n gbé ojú ìjà kọ àwọn òbí wọn òbí jẹ́ kèfèrí àwọn jẹ́ mùsùlùmí àwọn ilé ni àwọn àlègbòròbá èyí tí Rasulullah sallallahu alaihi wasallam sọ wípé fatuba lil-ghuraba ẹ bá mi fún àwọn àjèjì náà ní ìròdùnú àwọn tó jẹ́ pé wọ́n máa tún àwọn èèyàn ṣe nígbà tí àwọn èèyàn bá ti ń bàjẹ́ ìkẹ́ Ọlọ́run ọba Ọlọ́run kó wọn bá gbogbo àwọn àjèjì ẹ̀dá náà lórí ilẹ̀. Àwọn àtàwọláwá ní fún wa ní òní náà ní ìtàn àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam mélòó ló ń ka wọn gan ilé àti dáhùn rẹ̀ rí lórí àwọn program wa lórí rédíò àwọn bíi program stand sí lórí rédíò àti dáhùn àwọn ìbéèrè báyìí rí pé mélòó ní àpapọ̀ ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ dúdú dúró sáwọn tó sọ pé mẹ́tàlá ni àwọn tó sọ pé mọ́kànlá ni nígbà tá a bá mú ìtàn wọn wá ní sísẹ̀ nǹkan tẹ̀lé káwá náà wá máa kà wọ́n pé mélòó ni wọ́n jẹ́ tálẹ́ ní àkọ́kọ́ ní ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam ó náà ní orí wọn náà láti bẹ̀rẹ̀ ìtàn táwa lẹni náà òun náà ni Khadija bint Khawaylid. Àwọn ìbéèrè kan wà tó sodo sínú interface àgbéyẹ̀wò gẹ́gẹ́ bá wọn ti máa rí lórí screen wa tí àwọn ti ń fi ránṣẹ́ sí wa kí làwọn tí ó sodo sínú ìbéèrè torí wípé nínú àwọn ẹ̀kọ́ tí ìtàn ó máa ń ṣe fún wa nínú àwọn àǹfààní tí ó máa ń ṣe fún wa náà ni pé yóò máa tún àkídà wa sí bákan náà yóò sì jẹ́ kí a lè mọ ìmọ̀ ẹ̀sìn wa dáadáa bákan náà bó láti ṣe sùúrù nígbà tí ìnira bá dé ìgbélé ní ìtàn mọ̀ kọ́ wa bákan náà ni pé nígbà táwọn ẹni ibú àwọn èèyàn kan tán padà fẹ́ máa mú ìrújú wá fáwọn èèyàn nú ẹ̀sìn láti fi da ìsìláàmù àwọn èèyàn wú ìsìláàmù gan tó lè dà wó ṣùgbọ́n ẹ̀sìn tí ń bẹ lọ́dún èèyàn kan ló ní kúrò lọ́dọ̀ rẹ̀ látara àròjù tó bá ṣẹlẹ̀ sí ló jẹ́ pé ìtàn níwà máa ń dá wa padà sí pìlẹ̀ pé ayé tí wọ́n mú wòye sára rẹ̀ bó ṣe rí pìlẹ̀ ni in tó ṣokùnfà káfẹ́ sí àgbéyẹ̀wò ìtàn àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n sì máa fi ránṣẹ́ sí wa àwọn ìbéèrè lórí rédíò tí a ti ń ṣe program nínú kan náà àwọn ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ òun wá lélẹ̀ ló wá pinlẹ̀ pé kákú bẹ̀rẹ̀ lórí ìtàn
tó fẹ́ sọ nípa ìgbésí ayé àwọn ìyàwó Rasulullah sallallahu alayhi wa sallam. Àwọn ìbéèrè tí wọ́n béèrè máa kà fún wa, orí rẹ̀ náà sì ni ìtàn Khadija ó dálé lórí ká tó padà mú ìtàn míì nínú àwọn ìyàwó tí Rasulullah sallallahu alayhi wa sallam tí wọ́n fẹ́. Wọ́n béèrè wípé ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam máa ń na ìyàwó rẹ̀ tí ó ń jẹ́ Khadija bint Khawayilid. Wọ́n ní ṣé lóòótọ́ ni wípé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam gbẹ́sẹ̀ lé dúkìá Khadija bint Khawayilid. Bákan náà wọ́n ní ṣé lóòótọ́ ni wípé òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam fẹ́ ìyàwó mìíràn lé Khadija nígbà tí ń bẹ láyé. Ẹlẹ́ẹ̀kẹrin, ìtàn nípa ìgbésí ayé arábìnrin tí wọ́n pè ní Khadija bint Khawayilid àti dáadáa wo l'Ànábì ṣe sí lẹ́yìn ìgbà tí kò sí láyé má. Àwọn nǹkan ẹni yóò máa jẹ jáde nínú ìtàn arábìnrin tí a mọ̀ sí Khadija bint Khawayilid, ìyàwó àkọ́kọ́ fún Rasulullah sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ ká máa gbé láti bí. Ẹ jẹ́ ká kọ́ lọ síbi pé kí ni ìtàn sọ nípa ìgbésí ayé arábìnrin tí a mọ̀ ní Khadija bint Khawayilid. Báwo náà ṣe gbòsẹ̀ ní wọn? Kí ni nǹkan tí wọ́n tán lórí rẹ̀? Sọ́mọ àlùjánnà ni wọ́n, kí lẹ́rìí tó fi rinlẹ̀? Àbí wọn ò nígbàgbọ́ nínú Islam, kí lẹ́rìí tó fi rinlẹ̀? Gbogbo àwọn lè ní àkókò gbọ́yé síwájú kí a tó máa mú àwọn ìbéèrè mi tó lọ́dì mọ́ ìtàn ìgbésí ayé wọn tí àwọn èèyàn sọ ń pa wọn. Alákọ̀ọ́kọ́ ni pé ìtàn ìgbésí ayé arábìnrin tí a pè ní Khadija bint Khawayilid. Gẹ́gẹ́ bá a ti mú orúkọ wọn ni Khadija. Orúkọ bàbá tó bí wọn náà ni Khuwaylid bunu Nawfal. Khuwaylid bunu Nawfal ó ní orúkọ bàbá tó bí Khadija. Wọ́n sì jẹ́ Za'imu Bani Asad bunu Abdul Uzza. Àwọn náà jẹ́ Za'imu ní bí abẹnugan, ẹni tó rẹ̀, ẹni tí ẹnu rẹ̀ tó lù, ẹni tẹ́nu ẹ̀ kálẹ̀, táyé wọn mọ̀mọ́ fi wọ́n jẹ abẹnugan láàrin wọn. Kí wá ló ṣokùnfà tí wọ́n fi yin arábìnrin ní abẹnugan lórí àwọn àjọ rẹ̀? Ìdí ni wípé ọba kan ní ìlú Yemen láyé ìgbà náà, ọba nílùú Yemen ó wá láti ìlú Yemen, ó wá sí Maka, ó wá fẹ́ gbé Hajarul Aswad, òkúta táwa mùsùlùmí tí a máa ń lọ sídìí rẹ̀ nígbà tá a bá lọ sí iṣẹ́ hajj. Ẹni bá lọ sí Maka, Hajarul Aswad Rasulullah sallallahu alaihi wasallam a máa fẹ́ lọ kò lẹ́nu, yóò lọ mú kíìsì òkúta náà. Ó jẹ́ pé àfọwọ́ Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu, nígbà tí wọ́n dé di òkúta ń jọ kan, wọ́n ní tí ìbá ṣe táwọn ní Rasulullah sallallahu alaihi wasallam tí ó fẹnu kò òkúta, àwọn bá ti fẹnu kò tó kò lè san wọ́n láǹfààní kan, kò sì san wọ́n ní sùtá kan. Arákùnrin wa fẹ́ gbé Hajarul Aswad, ọba Yemen. Àwọn ará Mẹ́kà wá dìde sí nínú ẹni tó jẹ́ pé ṣàjá àti ẹ̀wà tẹ̀rìn jáwọn yòókù lọ, tó dúró lé ọba lọ́rùn, tó di ogun tí wọ́n jọ jà, tó di wàhálà. Òun náà ni bàbá tó bí Khadija bint Khawayilid wà, wọ́n tí a mọ̀ sí Khuwaylid bunu Nawfal. So àwọn ni wọ́n wá dúró lé ọba náà lọ́rùn títàn fi rí pé wọ́n gba òkúta náà padà, wọ́n gba Hajarul Aswad lọ́wọ́ ọba Yemen níjọ́ náà tí wọ́n jẹ́ kí ó gbé òkúta náà lọ. Níjọ́ náà lọ́rùn tí wọ́n wá ṣẹ́gun tán, gbogbo àwọn ẹ̀yà wọn ni wọ́n wá padà fi wọ́n jẹ àwọn Quraysh, wọ́n wá padà fi arákùnrin, wọ́n padà fi jẹ Za'imu, abẹnugan, olórí, aláṣẹ láàrin wọn. So nígbà náà kò sẹ́dá kan tó bá wọn du ipò yìí, torí pé wọ́n mọ̀ pé ká tó bá tọ́ símú ni a fi máa ń rí imú. So báyìí ni arákùnrin tí a pè ní Khuwaylid bunu Nawfal, báyìí ni wọ́n ti jẹ ipò Za'imu láàrin àwọn ìjọ wọn. Bákan náà wọ́n ní ọmọ ìyá yìí wọ́n pè ní Warqa bunu Nawfal. Warqa bunu Nawfal. Kò tí bá a ṣe fẹ́ sọ ìtàn Islam táà ní mẹ́nu bà arákùnrin tán pè ní Warqa bunu Nawfal, kò sí bá a ti fẹ́ sọ̀tàn Islam tí a ní mẹ́nu bà arákùnrin tán pè ní Warqa bunu Nawfal. Nígbà tá a bá dé iwájú insha Allah á tún sọ àlàyé nípa wọn. Ìyá tó wá bí Khadija bint Khuwaylid, ìyá tó bí wọn náà pè ní Fatima bintu Zaida. Fatima bintu Zaida. So Fatima bintu Zaida bun al-Aham al-Qurashiyya. So ó kọ ìyá tó bí Khadija bintu Khuwaylid ó náà ní Fatima bintu Zaida. So ó kọ ìyá wọn nìyẹn. So bákan náà wọ́n sì jẹ́ ajmalu sayyidati Makkah, obìnrin tó rẹwà jù nílùú Makkah, obìnrin tó rẹwà jù nílùú Makkah.
ó ní ìyá tó bí Khadija ló fà tó jẹ́ sí pé nígbà táwọn olùmọ̀ ń sọ wọ́n ní Khadija bint Khuwaylid obìnrin tó rẹwà púpọ̀ ni ó rẹwà pọ̀ ó mú ẹwà látọ̀dọ̀ ìyá rẹ̀ tí ń ṣe Fatima bint Zahira ó sì mú hikima ọgbọ́n àgbọ́yé nǹkan kéèyàn ní ọgbọ́n lórí kéèyàn lóye lórí ó mú látọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ tí wọ́n ń pè ní Warqa bin Nawfal ó mú ìrìn látọ̀dọ̀ rẹ̀ bákan náà ni pé kéèyàn jẹ́ ẹni tó ní ṣàjáà kéèyàn jẹ́ akíkanjú èèyàn ọkùnrin ni wọ́n obìnrin ni wọ́n ṣùgbọ́n akíkanjú ni wọ́n gbogbo ìrìn àjò ìgbésí ayé Rasulullah sallallahu alaihi wasallam bí wọ́n ti ṣe dáwà wọn yóò rí wípé Khadija ní ń fi ọkàn Ànábì ìbalẹ̀ wọ́n ní wọ́n mú akíkanjú látara bàbá wọn tí a pè ní kíni Khuwaylid bin Nawfal so báyìí ni ìyá wa Khadija ti mú àwọn ẹwà yìí àti àwọn àmúyẹ báyìí. Báwo wá ní arábìnrin Khadija bint Khuwaylid báwo náà ti lo ìtàn ìgbésí ayé wọn báwo náà ti lo ọ̀dọ́ wọn tán fi dàgbà. Arábìnrin tí a pè ní Khadija bint Khuwaylid wọ́n lo ìṣẹ̀mí ayé wọn láti ọ̀dọ́ nígbàtí wọ́n pé ọmọ ọdún 15 wọ́n padà lọ́kọ orúkọ ọkọ tí wọ́n sì fẹ́ òun náà ni Abu Hala bunu Zarara Abu Hala bunu Zarara òun ni orúkọ ọkọ tí wọ́n fẹ́. Arákùnrin ló jẹ́ mufti ẹ̀yà tí wọ́n ti jáde Banu Tamim lẹ̀yà tí Abu Hala bunu Zarara ẹ̀yà tí wọ́n ti jáde nù àwọn ni wọ́n wá jẹ́ mufti aláṣẹ tàbí ẹni tí wàhálà bá ṣẹlẹ̀ nílùú àwọn ni wọ́n máa ń pàṣẹ fatuwa fáwọn èèyàn pẹ́tọ̀ ìwọ ó jẹ̀bi ilé ìwọ jàre ilé ipò táwọn jẹ́ láàrin ìjọ wọn nìyẹn. Bákan náà pé aktharuhum malan ó tún wá lówó nínú ẹ̀yà tó ti jáde wọn àwọn náà lówó jù nínú ẹ̀yà náà wọ́n ní Khadija bint Khuwaylid fi ṣe ọkọ so ṣùgbọ́n nínú nìkáhù wọn Ọlọ́run táwọn lọ́rẹ ọmọ méjì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó náà ní Hala tí wọ́n fi ń pe arákùnrin yẹn Hala ẹlẹ́ẹ̀kejì ní Hind alákọ̀ọ́kọ́ ní Hala ẹlẹ́ẹ̀kejì ní ọmọ méjì tọ́nà fi ta Khadija lọ́rẹ látara Abu Hala bunu Zarara ó náà ní Hind tó lẹ́yìn ọ̀rẹ́ yìí nínú kọ́dàrù Allah subhanahu wa ta'ala ó kádàrá wípé àkítí tó dé bá ọkọ Khadija tí a pè ní Abu Hala bunu Zarara wọ́n padà fayé lẹ̀ lẹ́yìn ìgbà tó fayé lẹ̀ tó kú tán Khadija ń gbìgbèsí ayé ìdàdáwà lónìí nìkan ṣùgbọ́n arákùnrin fi dúkìá tó pọ̀ lẹ̀ torí pé náà ló lówó jù jọ wọn nínú ẹ̀yà náà ti jáde ó lówó pọ̀ ó sì fi dúkìá lẹ̀ fún Khadija radiyallahu ta'ala anha. Lẹ́yìn ọ̀rẹ́ yìí Khadija tún gbèrò láti ní ọkọ míì ọkọ tó wá fẹ́ wọ́n pè ní Atik bunu Aid al-Makhzumi ó ní ọkọ ẹlẹ́ẹ̀kejì so wọ́n lò àsìkò láàrin ara wọn ní déédéé gbèdéke tálà ò fẹ́ kí wọ́n jọ lò láàrin ara wọn ṣùgbọ́n aláwọ̀ fọmọ sí wọn láàrin kó tó di wípé arákùnrin padà fi ààyè sílẹ̀ arákùnrin padà kú tó sọmọ kankan láàrin wọn ṣùgbọ́n ó fi òbítíbitì owó lẹ̀ fún Khadija ọkọ àkọ́kọ́ olówó ni ọkọ rẹ̀ lẹ́ẹ̀kejì olówó ni so Khadija bint Khuwaylid wá ní àwọn dúkìá tó pọ̀ ó ní owó tó pọ̀ Ọlọ́run sí ọlá fún látara ọkọ rẹ̀ tí tó fẹ́ àwọn ọkọ méjèèjì. Báwo wá ní Khadija ti bẹ̀rẹ̀ ìgbésí ayé káràkátà ká máa tajà nílùú Mákà káwọn èèyàn wá máa rajà kó máa tajà kó máa kó ọjà rẹ̀ fáwọn ọkùnrin ká máa bá kó lọ sílùú Sham ìlú Yemen Syria àtàwọn ìlú míì káàkiri nílùú àwọn ilẹ̀ Lárúbáwá. Báwo ló ti bẹ̀rẹ̀ àti ṣàlàyé fún wa pé ó ti ní dúkìá ẹ̀yẹ bàbá tó bí òun náà olówó ni abẹnugan sì ní nílùú àwọn ọkọ méjèèjì tó fẹ́ náà olówó làwọn náà owó ìwà pọ̀ fún Khadija gan ogún tí wọ́n fi ilẹ̀ fún ogún tó pọ̀ ni. Báyìí ni Khadija ti bẹ̀rẹ̀ káràkátà òun ó dúró sínú ilé yóò wá máa bẹ àwọn obìnrin Mákà níṣẹ́ àwọn ọkùnrin Mákà níṣẹ́ kí wọ́n máa bá kó ọjà lọ sáwọn ìlú káàkiri. Báyìí ni Khadija ti di ẹni tí owó rẹ̀ tó ń tẹ̀wọ̀n sí owó ẹ̀ tó ń pọ̀ sí. Lẹ́yìn eléyìí arábìnrin Khadija bint Khuwaylid látara dáadáa rẹ̀ sáyé tẹ́rù tọ́mí kí tàgbàlagbà wọ́n padà fún láwọn okọ tí wọ́n fi dá lọ́lá látara ẹni eré àti dáadáa rẹ̀ wọ́n pè ní Khadijatul Kubra nínú okùn tó máa pè ní at-Tahira obìnrin tó má tí ò lábàwọ́n kò sí zìnà rí pẹ̀lú ọkùnrin àyàfọ́kọ rẹ̀
kò níwà àbàjẹ́ kankan tá lè sọ pé àánú àwọn àbàjẹ́ báyìí tí Khadijah bint Khuwaylid tó ṣe kí ni tó ti kópa nú ẹ̀ nínú orí náà fi ń pè ní at-Tahira wọ́n sì máa ń pè ní Sayyidatu Quraysh aṣíwájú obìnrin fún gbogbo àwọn Quraysh aṣíwájú obìnrin fún gbogbo àwọn ará Quraysh gbogbo àwọn obìnrin Quraysh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọkọ̀ tí wọ́n fún nínú ìyá Khadijah bint Khuwaylid ó wá gbọ́ nípa arákùnrin kan tá ń pè ní Muhammad bun Abdullah bun Abdul Muttalib ó wá gbọ́ nípa rẹ̀ wípé ọmọ kan ń bẹ ọmọ gidi ni olóòótọ́ ni al-aminu ni ẹni tó ṣe é fọkàn tán ẹni tó ṣe é fọkàn balẹ̀ sọ́dọ̀ rẹ̀ ni ìtàn ìwá dé tí Khadijah bint Khuwaylid ó wá lọ bá Abu Talib tó jẹ́ bàbá tó jẹ́ ẹ̀gbọ́n bàbá Rasulullah sallallahu alaihi wasallam Abu Talib ni àkọ́bí ọmọ fún Abdul Muttalib Abu Talib ni àkọ́bí ọmọ fún Abdul Muttalib Abdul Muttalib tó jẹ́ bàbá Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bí ọmọ mẹ́rìndínlógún 16 mẹ́wàá nínú wọn jẹ́ ọkùnrin mẹ́fà ni wọ́n jẹ́ obìnrin ìyá tó bí Abdullah ọmọ àpapọ̀ ọmọ tó nìkan bí fún Abdul Muttalib nínú ọmọ 16 yẹn mẹ́jọ ni ọmọ obìnrin 5 nínú mẹ́fà arábìnrin ló bí mẹ́ta nínú àwọn ọkùnrin arábìnrin ló bí alákọ̀ọ́kọ́ nínú àwọn tó bí oní ẹni Abdul Muttalib Abu Talib alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì oní ẹni Zubair ẹlẹ́ẹ̀kẹta òun náà ni Abdullah tó jẹ́ bàbá Rasulullah sallallahu alaihi wasallam tọ́ ìgbà tí bàbá Rasulullah sallallahu alaihi wasallam ti kú nígbà tó di sí Allah sallallahu alaihi wasallam bẹ nínú oyún tó ti ní bàbá rẹ̀ ti kú yẹn Abdullah ibn Abdul Muttalib nígbà tí ó pé ọmọ ọdún 4 ó kú lọ́dọ̀ Halimatu as-Sa'diyya àwọn tán Rasulullah sallallahu alaihi wasallam àmọ́ gbọ́ níbi agbọ́ni ìtàn Ànábì gangan ṣùgbọ́n ìtàn ìyàwó wọn là ń sọ ń pa wọn báyìí sọ àdílé máa tẹnubọ ìtàn Rasulullah sallallahu alaihi wasallam àyàfi tó bá ti tabari pé àdé dọ́ọ̀jì àdé yẹ àfi ká mẹ́nubà náà ní láti mẹ́nubà bàtò kó lọ́dọ̀ Halima as-Sa'diyya lọ́mọ ọdún 4 nígbà tí hadithatu shaqqi sadri ìṣẹ̀lẹ̀ nílágbáyà Ànábì ìṣẹ̀lẹ̀ tí Jibril wá la ìgbáyà Rasulullah sallallahu alaihi wasallam tó wá mú ọkàn rẹ̀ jáde ó wá fọ̀ nínú omi Zemzem nínú gbá tí wọ́n sí látara gold ó wá sọ fún Ànábì pé ada hadi shaitan minka pé eléyìí ní ipa shaitan lára rẹ̀ tá ti mú kó ń bẹ̀ fún ọ so nígbà tí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀rù bá Halima Sa'diyya ló fi wá fi Ànábì ránṣẹ́ padà sí ọ̀dọ̀ ìyá rẹ̀ tí wọ́n pè ní Aminatu bintu Wahab gbàgbọ́n wá dá padà sọ́dọ̀ Aminatu bintu Wahab Rasulullah sallallahu alaihi wasallam lo ọdún 2 lọ́dọ̀ ìyá rẹ̀ papọ̀ ọdún 4 tán ti lò lọ́dọ̀ ẹni tí ń tọ́jú wọn Halima as-Sa'diyya tó ti bá ó wá jẹ́ ọdún 6 gbàtà ní pípé ọmọ ọdún 6 níyà rẹ̀ kú láàrin ìlú Madina sí ìlú Maka ó ní ìyá rẹ̀ ti fayé rẹ̀ gbàtí ìyàwó á kú wọ́n wá padà mú kú ń bẹ̀ ó lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí wọ́n pè ní Abdul Muttalib gbàtí wọ́n dé ọ̀dọ̀ Abdul Muttalib wọ́n lò ọdún 2 lọ́dọ̀ tiwọn náà ó jẹ́ ọmọ ọdún 9 Ànábì wà lọ́mọ ọdún 9 ni Abdul Muttalib fayé lẹ̀ Ànábì wá tàtàkù láti ọ̀dọ̀ Abdul Muttalib lọ sí ọ̀dọ̀ Abu Talib tó ti yé afẹ́ sàlàyé bó l'Ànábì ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ráńpẹ́ ká tó sọ kóhun àti Khadija ti pàdé ṣùgbọ́n táwọn ní tamam ní àkótán lẹ́kùnrẹ́rẹ́ a máa bá pàdé nínú àwọn kílípù wa méjì tó ń bọ̀ nípa ìtàn ìgbésí ayé Rasulullah àtàwọn tá ti ń gbọ́ lórí rédíò méjì tá ti ń ṣe program àtúnwá gbọ́ nínú bí a sọ lódìdí tí ó lè jẹ́ pé à ń sọ díẹ̀ a padà sọ lórí ìkànnì tá a wà kásà ti darapọ̀ mọ́ lórí ìkànnì gbogbo wa tí àwọn fídíò sí wa bá ti ń jáde a lè láǹfààní láti ṣe kéde láti lè máa rí wọn. bàtà níbi ìlú ọdún 9 lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abdul Muttalib wọ́n wá kú òun bẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kú wọn lọ sí ọ̀dọ̀ Abu Talib ọ̀dọ̀ Abu Talib yẹn ni ti wá bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn lọ́mọ ọdún 9 wọ́n bẹ̀rẹ̀ sí ibi pé wọ́n ń tẹ̀lé Abu Talib lọ láti bá wọn dẹrẹ jẹ wọ́n lọ sí ìlú Sham bàtàdé ìlú Sham wọ́n ní Bahira ṣùgbọ́n àwọn àtàǹbò lè ṣiṣẹ́ láàrin àwọn àti Bahira níbi sọ níbí ìbàdàn bàtà wá di pé wọ́n ń lòsè ní lọ bá wọ́n ti dàgbà Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ti wá pé ọmọ 25 years lọ́dọ̀ Abdul Muttalib Abdul Muttalib jẹ́ ní wọ́n bímọ tó pọ̀ bẹ́ẹ̀ sì kò sí owó lọ́wọ́ Abdul Muttalib lọ́wọ́ Abu Talib kò sówó lọ́wọ́ wọn
Abu Talib wá sọ fún Rasulullah sallallahu alaihi wasallam jọ́ kan wípé Khadija bintu Khuwaylid ránṣẹ́ sí mi wípé àwọn kan bẹ lọ́dọ̀ mi o tí wọ́n ní ẹni ìfọkàntán ni ẹni àmánà ni ó wá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ pé kó wá máa bóun kó ọjà lọ sí ìlú Sham òun ó sì máa fún ọ nílọ́po owó tóun fún àwọn ọkùnrin yòókù ìjọ wà lè gbà torí pé tó bá tó wọ́n sẹ́wọ́ ilé náà tó máa jẹ́ owó fún wa tátù fún máa gbọ́ bùkátà kò sówó ńlẹ̀ báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam ti gbà bàtà Nábì àti Abdul Muttalib àti Khadija bintu Khuwaylid wá ríra so wọ́n ṣe kí ni wọ́n wá bẹ̀rẹ̀ ìdínàdúrà àdéhùn wọ̀ Rasulullah sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí kó ọjà lọ fún Khadija bintu Khuwaylid so láti àsìkò nínú àwọn òròyìn tí Khadija gbọ́ nípa Rasulullah ìfẹ́ tí ń wà ní ọkàn Khadija sí Rasulullah sallallahu alaihi wasallam alimohim Ànábì wá kó ẹrù lọ sí Sham pẹ̀lú ẹrú kan nínú ẹrú Khadija tí wọ́n pè ní Maisaro àti Rasulullah sallallahu alaihi wasallam wọ́n wá gbéra láti ìlú Mẹ́kà wọ́n lọ sí ìlú Sham nínú àjò Maisaro pẹ̀lú Rasulullah ó ti rí àwọn iṣẹ́ ìyanu kan lára Rasulullah sallallahu alaihi wasallam bí kánàbí máa lọ nínú oòrùn kóòrùn má pa kíjì bo Ànábì bí kánàbí ń bẹ lábẹ́ ẹgẹ kí ogbó gíṣù wọ́n ṣùgbọ́n Ànábì bí kánàbí máa lọ káwọn igi àtàwọn òkè kí wọ́n máa ṣe tẹ̀sílìm kí wọ́n máa sálámà sánàbì àbáti sọ́nà àwọn ìbánisọ̀rọ̀ rédíò rẹ̀ nípa wípé báwo ni àwọn àlẹ́mẹ́tò ànùbú wà fánàbì àwọn àmì tán fi mọ̀ pé ànàbì ọlọ́lẹ̀ ni ó jẹ́ aṣọ fún wa pé nínú rẹ̀ náà ni tẹ̀sílìm ṣájárọ́ wal hajaru alayhi oní ẹni kí igi àti òkè òkúta kó máa sálámà sánàbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbà tó wá padà délé ó wá fún Khadija bintu Khuwaylid ní khabaru nípa tó ṣẹlẹ̀ pé mo máa rí nǹkan báyìí nípa arákùnrin bẹ́ẹ̀ náà sì ni Khadija bintu Khuwaylid àwọn náà lálà nínú àlá tí wọ́n lálà wípé àwọn rí oòrùn tó taná gbò tó mọ́lẹ̀ gbò oòrùn yìí wá padà wọlé sínú òrùlé àwọn tó ti báyìí bí Khadija bintu Khuwaylid ti gbéra lọ sí ọ̀dọ̀ Waraq ibn Nawfal tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tàbí àbúrò bàbá rẹ̀ gbàtò wá dọ́dọ̀ rẹ̀ wá fún ní khabaru pé nǹkan báyìí mo máa rí lọ́kọ̀ ní lákìlì búṣọ̀ mo fẹ́ fún ọ ní ròdùnú ya Khadija ìrẹ́ Khadija ya buna al-am ìrẹ́ ọmọ ẹ̀gbọ́n mi jẹ́ fún ọ ní ròdùnú kan fa hadhihi shamsu al-mudi'a sórí ohun tó tán gbò tó ń wò yìí alamatu ala qurbi maji an-nabiyyi alladhi adalla zamanahu pé arákùnrin tó ń sọ yìí ní ànàbí tí ń bọ̀ wá ànàbí tọ́lọ́run ti sàdéhùn tí lórí ahọ́n àwọn ànàbí Musa ànàbí Isa alayhi salam tó ti yé pé ànàbí ẹni tí ń bọ̀ yìí ó túmọ̀ sí pé ìjà ànàbí yẹn ti ń súnmọ́ ànàbí yẹn ti ń bọ̀ wá ó ti ń súnmọ́ tòsí náà bákan náà ni ala annaki allati tatazawwajina minhu ó túmọ̀ sí pé ó padà fi arákùnrin ìwọ ó padà fẹ́ ànàbí tí ń bọ̀ wá wọn báyìí Khadija sì padà sínú ilé ìgbà Khadija dínú ilé ìfẹ́ yẹn ti bu ọkàn rẹ̀ láti fẹ́ Rasulullah sallallahu alaihi wasallam kò wá máa bóòlù ti sọ apá kan ní òtàn sọ wípé Khadija ó bá Rasulullah sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ṣùgbọ́n ní òtàn tó wọlé tù tẹnu pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ ni wípé Khadija lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n ń pè ní Nafisa bintu Munabbah lọ́dọ̀ àwọn apá kan sọ pé bintu Munabbah lọ́dọ̀ àwọn apá kan sọ pé bintu Maniyya méjèèjì náà ló wọlé Munabbah tàbí Maniyya méjèèjì ní ìtàn sọ ṣùgbọ́n ó kọ obìnrin gangan nípa àwọn olùmọ̀lá ní Nafisa èyí ló jẹ́ ọ̀rẹ́ fún Khadija bintu Khuwaylid arábìnrin wa sọ fún Nafisa wípé òun nífẹ̀ẹ́ arákùnrin tó bọ̀ ń kó ọjà lọ sílùú Ṣáàmù òun nífẹ̀ẹ́ sọ sí wọn káwọn jọ fẹ́ra kóun fi sí ọkọ bẹ́ẹ̀ sì ni Khadija látara pé arẹwà obìnrin nínú ìlú olówó nínú ìlú bọ̀rọ̀kìtẹ́ nínú ìlú abẹnugan nínú ìlú ni ipò àwọn òbí rẹ̀ nínú ìlú ipò tó yáàyè ni gbogbo àwọn èèyàn ló fẹ́ gbogbo àwọn ọlọ́làbí ló fẹ́ ṣùgbọ́n Khadija ò gbà fún kankan nù wọn ṣùgbọ́n tó ti ránà bí báyìí ìfẹ́ yẹn ti wà ní ọkàn rẹ̀ bàtẹ́lẹ̀ wá rí bẹ́ẹ̀ Khadija bintu Khuwaylid tó wá rí pé Rasulullah sallallahu alaihi wasallam ìfẹ́ òun pọ̀ fún ó wá bá ọ̀rẹ́ rẹ̀ yìí sọ wípé kó bọ́n bá òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀wọ́ yìí
tó bá sọ̀rọ̀ tán Rasulullah sallallahu alaihi wasallam sáàgbà láti fẹ́ Khadija wá nítọ̀ kán jẹ́ kó ń sọ fún ẹ̀gbọ́n bàbá wọn gbà tó wá sọ fún àwọn àmàmù ẹ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó pè wọ́n jọ sàlàyé tó ṣẹlẹ̀ apá kan tán sọ wípé Abu Talib ó wá tẹ̀lé Rasulullah sallallahu alaihi wasallam lọ sí ọ̀dọ̀ Khuwaylid tó jẹ́ bàbá Khadija àwọn apá kan tán sọ wípé Abu Talib Zubairu àti Abu Talib Zubairu àti Hamza àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n lọ sí ọ̀dọ̀ rẹ̀ alimuhimu náà ni pé wọ́n sá lọ sí ọ̀dọ̀ àna sí wọn tó sì jẹ́ bàbá fún Khadija pé àwọn fẹ́ ọmọ yìí fún ọmọ àwọn tí wọ́n pè ní Muhammad wọ́n sàgbà ìnáwó níjọ́ náà lọ́rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam sọ̀dáàkì tó fún Khadija ó jẹ́ 20 bakra 20 bakra so bakra bí kaf ló wà ń bẹ̀yẹn bakra so kìí ṣe kọ́ọ̀fù ní bákọ́rọ̀ ní màálù ṣùgbọ́n bákọ́rọ̀ wọn náà ní akọ ràkúnmí kódà ló jẹ́ sí pé arínú àwọn olùmọ̀ tó ń sọ wípé èyí tí wọ́n súnlẹ̀ sàṣẹ́lá wọn fún pé áàdìrí màkọ̀ọ́dí látẹ̀sítẹ̀tí ó tàdídù ha àlìyàwó a lè sọ pé iye tó tó lónìí ni tó pé ràkúnmí ẹyọ kan lásìkò àwọn náà mọ iye tó tó tàbá fẹ́ ra ràkúnmí ní ìsìn èlò ní ràkúnmí ẹyọ kan máa tó káwà sọ pé ogún rẹ̀ lànà bíbí ṣe sọ̀dáàkì ilé ìlú jẹ́ sí pé àpẹẹrẹ ní Rasulullah sallallahu alaihi wasallam ló jẹ́ fún ọmọ rẹ̀ náà báyìí ní Khadija àti Rasulullah sallallahu alaihi wasallam wọ́n sì di tọkọtìyàwó so Khadija wá jẹ́ ọmọ 40 ọdún lásìkò náà Rasulullah sallallahu alaihi wasallam jẹ́ ọmọ 25 years báyìí ni nìka àwọn ti ṣẹlẹ̀ Rasulullah sallam wọ́n wá máa ń lọ sí gọ́ọ̀rù Hira wọ́n máa lọ sí gọ́ọ̀rù Hira yìí l'Ànábì máa ń lọ tó ti báyìí tó jẹ́ sí pé lọ́dún wọ́n jẹ́ àpapọ̀ ọjọ́ táwọn fi máa ń lọ jẹ́ bí oṣù kan lọ́dún Ànábì ó lọ yóò padà sílé tó ń jẹ tó bá gbé lọ bá ti tán yóò máa ṣe tàfákùrù yóò máa wòye sí dídé àwọn ẹ̀dá yóò sì jìnnà sí nǹkan táwọn Lárúbáwá ń ṣe àwọn Lárúbáwá ń ṣe àwọn Quraysh nǹkan tí wọ́n ń ṣe nínú ìlú pé ya'buduna al-asnam wọ́n jọ́sìn fún òòṣà wa yasjuduna lahu wọ́n sì tó ń forí balẹ̀ fún so Rasulullah sallallahu wa takété sí wọn kò bá wọn sí yóò máa ronú nípa títóbi Ọlọ́run ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn eléyìí òun náà ni màláìkà wá bá Ànábì nígbà tí Ànábì pé ọmọ 40 ọdún 40 years màláìkà Jibril ó wá bá Ànábì wáyé náà láti màtẹ́lẹ̀ tí Rasulullah sallallahu ń sọ Suratul Alaq iqra bismi rabbika alladhi khalaqal insana min 'alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam aya lákòókò sí kàwọn Rasulullah sallallahu ó wá sọ fún Jibril nígbà tó pé iqra ó ní ma ana bi qari bí ìmọ̀ kankan ó ní iqra ó ní faghattani Jibril ṣe kí ni ó ní faghattani ó gbé mi bá ó fún mi mára summa arsalani lẹ́yìn bá tuntun mi lẹ́ iqra máa kà ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì fún ó ní ma ana bi qari bí ìmọ̀ kankan ó ló tún padà gbé òun lẹ́ẹ̀kẹta ó tún fún faghattani ó tún fún mi mára summa arsalani nínú tuntun mi lẹ́ iqra ká ó ló tún ní ma ana bi qari ìmọ̀ kankan kí mo fẹ́ ka ìmọ̀ kankan ẹgbà tó wá sí wá ní iqra bismi rabbika alladhi khalaq ló wá mú ayé alákòókò sí kan so nígbàtá Ànábì padà délé ẹ̀rù bà ó wá sọ fún yàgò dàfírúni dásọ̀bọ̀mí ó dásọ̀bọ̀ tó ṣe báyìí kí ló ṣẹlẹ̀ kí ló rí kí ló mú ọ wá ṣẹlẹ̀ fún Khadija ní pé ọlọ́ọ̀bá rí ò ní fi ọ́ lẹ̀ torí pé o máa ń fálẹ̀ ìdí jẹ o máa ń ra àwọn tí ń bẹ nígbèkùn lọ́wọ́ àwọn arìnrìn àjò tí ò sí lọ́wọ́ wọn kún wọn lọ́wọ́ àwọn ẹrú àwọn ọmọ òrukàn gbogbo wọn ló máa ń ṣe dáadáa fún sọ náà bá rò ní fi ọ́lẹ̀ Khadija bint Khuwaylid ló bá ta mọ́ra ló bá gba ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Warqa ibn Nawfal gbàtòdé ọ̀dọ̀ Warqa ibn Nawfal ó wá sàlàyé nǹkan tí ojú ọkọ rẹ̀ wọ́n ní kudusun ó ní walladhi nafsu Warqata biyadihi mo fẹ́ ní tí ẹ̀mí Warqa ń bẹ lọ́wọ́ mo fi búra o tó bá pè nǹkan tí mo fẹ́ sọ fún ẹ tó bá nígbàgbọ́ nínú mi ìrẹ́ Khadija
laqad ja'ahu namusul al-akbar alladhi kana ya'ti Musa wa Isa. Namus ló wá bá o tánà pè ní namus èdè Ìbúrù ni èdè àwọn Ìbúrù nítorí pé wọ́n kọ̀ bọ́nà náà fà mi ìfẹ́ lọ sínú ìtàn wọn torí pé nínú ìtàn Rasulullah sallallahu alaihi wasallam á gbọ́ dáadáa nípa wọn àti fanáwó Rasulullah ẹ̀yìn tánàbí sí fún wọn kọ̀ bọ́nà náà fà wọ́n wà min ahlil janna ọmọ àlùjánnà sí ni báyìí kò sí Islam kò sí Islam ṣùgbọ́n nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tó sọ wípé ànàbí kan ìdí Musa àti Isa ń sọ ti dé bákan náà ni pé ìbáṣe wípé Allahu kádàrá kẹ́mì èmi gùn dìgbà náà ni ìbá sì wà nínú àwọn tí ó kún lọ́wọ́ tí ó sì gbógun tàwọn tó bá fẹ́ gbógun tì Rasulullah sàn wá sọ́nù nínú hadisi pé mo rí Warqa ibn Nawfal nínú aṣọ green nínú ọgbà àlùjánnà pé hálù tí mo rí tàbí háìhà tí mo rí ó fún túmọ̀ sí pọ́mọ àlùjánnà ni ó ti yé báyìí náà ó wá sọ wípé ẹni tó ń wò yìí Namus ló wá bá ìyẹn ní Jibril èyí tó wá máa ń bá Nabiyyu Isa wa Isa alayhim assalam ó wá ní fa innahu la nabiyyu hadhihi al-umma ànàbí ìjọ yìí ni ẹni tó ń sọ nípa rẹ̀ yìí wa quli lahu falyathbit wá bá ń sọ fún pé kó dúró déédéé o kó fẹsẹ̀ rìn lẹ́ o àwọn èyí ó gbógun ti oṣù mọ́kú mọ́ mẹ́kà ọlọ́run bó ṣe kẹ́ni yóò dúró tì nígbà Khadija wá délé ó bá pe ọkọ ẹ̀ka lè pẹ́tọ̀ mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi o èsì in tí mo bá bọ̀ rẹ̀ ìgbà tó wá sàlàyé fún Rasulullah sallallahu alaihi wasallam pé tọ̀ wá ọkọ̀ ní sọ fún ọ pé ànàbí ọlọ́run ní o kò sì dúró déédéé torí pé ó rí àmì wò ó rí fún pínpín ó rí tọ́kà máa ń kọ́ lọ́dọ̀ àwọn àjọ rẹ̀ tó nídìí èyí dúró déédéé Rasulullah sallallahu alaihi wasallam wá wojú Khadija bint Khawaylid ó wá wò títí ó wá ní fanadar ila firashihi ànábì wá wo ibùsùn rẹ̀ faqala ó wá intaha ya Khadijatu ahda an-nawmi war-raha lẹ́rẹ̀ Khadija àsìkò àti àsùnnára ti parí o àsìkò àti àsùnnára ti sí kíni ó ti parí faqad amarani Jibril an undhira an-nas Jibril ti pa mí láṣẹ kí n máa ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn wà á ní àdìbúhùn ila Allah ta'ala kí n sì máa pè wọ́n lọ sọ́dọ̀ Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jù lọ wà ila ibadatihi àti níbi ẹ̀sìn Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jù lọ famada àdìbù táwa ni mo fẹ́ pè báyìí wà mada yastajib ta ló fẹ́ dá mi lóhùn báyìí ní ìbéèrè tí Rasulullah sallallahu alaihi wasallam tó bi Khadija lérè torí pé lẹ́yìn Suratul Alaq Jibril padà wà bá Rasulullah sallallahu alaihi wasallam nígbàtá náà bí ń bọ̀ níbi gbóyò Hira tó ti yé bá ìfẹ́ máa lọ bẹ́ẹ̀ lọ jùdù ní bàtá ní bọ́ láti bí gbóyò Hira lẹ́yìn Suratul Alaq ọ̀dá wáyé ṣẹlẹ̀ wọ́n pè ní futurul wahyi wọ́n pè ní kí ní futurul wahyi ọ̀dá wáyé ikhtilafun bẹ lọ́dún àwọn olùmọ̀ wípé gbèdéke àsìkò wo ni wáyé òfin sọ̀kalẹ̀ fánà bí mọ̀ lẹ́yìn Suratul Alaq ọ̀rọ̀ mẹ́ta náà ló wà apá kan sọ wípé futurul wahyi ṣẹlẹ̀ fánà bí ọdún mẹ́ta gbáko lànà bí òfin rí wáyé apákan náà wọ́n sọ wípé ọdún méjì ààbọ̀ ní wáyé òfin sọ̀kalẹ̀ fánàbí àwọn ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta sọ wípé àyà àwọn òǹkà ọjọ́ kan ní wọ́n á rìnlẹ̀ jù pé ìyìn tó pọ̀ jù náà àwọn ọjọ́ yẹn náà ní 40 days arba'una yawma 40 days tó ti bá nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta in tó wá wọlé jù táwọn olùmọ̀sọ́ lórí rẹ̀ náà ni pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta láàrin òǹkà ọjọ́ sí 40 days ní wáyé òfin sọ̀kalẹ̀ fánàbí tó ti bá kókò bá mú kásọ pé wá yóò sọ̀kalẹ̀ fánàbí fún ìdí ọjọ́ mẹ́ta nínú dáwà rẹ̀ nílùú Mẹ́kà fún ìdí ọdún mẹ́ta là tó ti yé báyìí gbàtà níbi wọn pọ̀ láti bí gbọ́rọ̀ Hira ọjọ́ kan ó lóun wá rí arákùnrin kan èyí tó wá bá wọn nínú gbọ́rọ̀ Hira ọjọ́ kìíní àná ó wá wà láàrin sánmà àtilẹ̀ àga rẹ̀ ń bẹ láàrin sánmà àtilẹ̀ ó wá jókòó sórí àga yìí ó rí òpin rẹ̀ ó wá sọ pé ya Muhammad innaka la rasulullah pẹ̀lẹ́ Muhammadu dájúdájú òjíṣẹ́ Ọlọ́run bá ní ó ti rà dájúdájú òjíṣẹ́ Allah ní ọ so ó wá sáré lọlé ẹ̀rù ti bá látara nǹkan tó rí gbà tó máa dín tó bá kọ̀ ní jáwọ́nù dàfírúnì zamilúnì ó bá dasọ̀bù gbà tí ó dasọ̀bù Ọlọ́run fi gbà láyé ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fi gbé dìde gẹ́gẹ́ bí ànàbí Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run bá pé yá ayyuhal mudaththir qum fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wọ̀rọ̀ òjísá fàájò
ayé alákọ̀ọ́kọ́ sí márùn náà ni tó ti bá ní wọ́n sọ fún Khadija pé Jibril ti wá bá mi ó ti ń pa mí láṣẹ pé kí n máa ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn kí n sì máa pọ̀ lọ sínú ẹ̀sìn Allah kí n máa pọ̀ lọ síbi ìjọsìn Allah ṣùgbọ́n ta mo fẹ́ pè ta mo fẹ́ sọ fún ta ni ó tẹ̀lé mi báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ ìjà Ànábì so bí táwọn fẹ́ lọ lápá tí agbẹni Khadija ní òjì ká máa yàtọ̀ pọ̀ tó ti yé náà káwá bá bọ́ bẹ́ẹ̀ ni pé Rasulullah sallallahu alaihi wasallam àti Khadija wọ́n gbégbé sí ayé tọkọ-tìyàwó láàrin ìrìn àjò wọ́n bí ọmọ mẹ́fà Khadija bí ọmọ mẹ́fà fún Rasulullah wọ́n mọ̀ wípé àwọn méjìlá Ànábì bí bẹ́ẹ̀ ni gbogbo obìnrin tánàbí fẹ́ ẹnìkan tó bímọ fún Rasulullah sallallahu alaihi wasallam ní Khadija bint Khuwaylid àti arábìnrin kan tó bí Ibrahim wọ́n pè ní Maria al-Qibtiyya Maria al-Qibtiyya so ẹrú ni wọ́n fi sí ẹ̀bùn fánàbí láti ọ̀dọ̀ olùbá kan ní Misra ni wọ́n fún Rasulullah sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí Ibrahim fánàbí àwọn ọmọ tí Khadija wá bí ó wá jẹ́ ọkùnrin méjì obìnrin mélòó obìnrin mẹ́rin tó ti ọkùnrin méjèèjì aláwọ̀kọ́ ni Al-Qasim tó ti bọ́ náà sí wọ́n pè Ànábì ní Abu Al-Qasim ẹlẹ́ẹ̀kejì ó ní Abdullah tó ti àwọn apákan náà lọ sọ wípé Qasim yẹn ó dàgbà tó èjì ọmọ tó lè dá nǹkan gungun kó tó kú ṣùgbọ́n Abdullah so ti òǹkú nígbà tánàbí ti dànàbí lẹ́yìn ìnùbó wà ní wọ́n bí Abdullah ṣùgbọ́n àwọn yòókù wọn ti bí wọn ṣáájú ìnùbó wà Abdullah nìkan ni wọ́n bí lẹ́yìn bàtánàbí ti di ànàbí náà fi máa ń pè ní At-Tayyib tàbí At-Tahir nínú kóníyà tó máa ń pè Abdullah náà wọ́n máa ń pè ní At-Tayyib tàbí At-Tahir ẹni tó mọ kànga tó bá sì kò tán bí àsìkò ìnùbó wà ànàbí ti dànàbí ìgbàna òǹkú ló pò ń lò lọ́mọ eke àwọn yòókù mẹ́rin tó jẹ́ obìnrin ẹnu àwọn àfóòkò lórí wípé báwo náà ti dàgbà síra wọn ṣùgbọ́n tó kó ń bẹ̀ tẹ́nu kó jù lọ́jọ́ àwọn olùmọ̀ òun àwọn tí mo fẹ́ ká ẹni àkọ́kọ́ ni Zainab ẹni kejì ni Ruqayya ẹni kẹta ni Umm Kulthum ẹni kẹrin ni Fatima radiyallahu ta'ala anhunna tó ti báyìí ni ọ̀rọ̀ tó pọ̀ jù lọ́jọ́ àwọn olùmọ̀ bá ti tò wọ́n nìyẹn ẹni àkọ́kọ́ Zainab ẹni kejì Ruqayya ẹni kẹta Umm Kulthum ẹni kẹrin ni Fatima kí Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn so lẹ́yìn ọ̀rẹ́yìn Rasulullah sallallahu alaihi wasallam àti Khadija wọ́n gbígbé sí ayé tọkọ-tìyàwó ṣùgbọ́n gbà tó di ọdún kan ọdún ńlá ni ọdún tánàbí ò gbàgbé ní ìsẹ̀mí ayé rẹ̀ ní tánàbí fífún ayé dánàbí ò gbàgbé ọdún náà kí ló ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo nira àti wàhálà èyí tí àwọn ẹ̀yà Quraishi àti gbogbo ọ̀ràn Mákà lápapọ̀ tán fi kan Ànábì ọdún mẹ́ta ọwọ́ gbẹ̀yìn kan wà tó jẹ́ pé Rasulullah sallallahu alaihi wasallam àwọn ará Mákà padà sí wípé àníṣẹ́ Rasulullah àti Banu Hashim àti Abu Talib àtàwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn àmàmù gbogbo àwọn tó bá ti ní connection pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam ó yá ẹjá kùn bá dópọ̀ pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ lájà lọ́wọ́ wọn tó bá gbọ́jáde ọjà ẹ̀yin náà sì gbọ́dọ̀ tajà fún wọn ìnira ayé Khadija ń bẹ pẹ̀lú Ànábì lórí rẹ̀ Khadija ò fìgbà kan fà Ànábì ilẹ̀ àtún àtàwọn tán nígbàgbọ́ nínú rẹ̀ tó ti báyìí Khadija tó ti ọkọ rẹ̀ gbàgbàgbà ni so ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ lọ́dún yìí òun náà ni wípé àwọn tó wá sọ̀pọ̀tì Ànábì tán dúró ti dáwà Ànábì àwọn méjèèjì wá fàyè lẹ̀ ẹni àkọ́kọ́ ni Abu Talib bun Abdul Muttalib Abu Talib tó jẹ́ ẹ̀gbọ́n fún gbogbo àwọn ọmọ Abdul Muttalib òní ẹ̀dẹ́ tó sì sí tó dúró ti Ànábì ìgbà ní sẹ́ gbogbo tí ó bá ṣẹlẹ̀ sí olórí àmọ̀ ṣẹlẹ̀ sí mi náà ni bó ti ẹ̀já sí kókó gba Islam Ànábì fi Islam lọ títí kò gba Islam tó ti kò gba Islam so Ànábì ó sì dùn Ànábì pọ̀ kódà ló jẹ́ sí wípé Allah subhanahu wa ta'ala sọ àyà kalẹ̀ nítorí rẹ̀ nígbà tí Ànábì ń bẹ lórí ibùsùn ká ní tí ẹ̀ sọ gbólóhùn la ilaha illallah gbólóhùn kan ní kalimatun ashhadu bika inda Allah yìí fi bọ́ jẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run bá wípé Ọlọ́run bá ilẹ̀ yìí sọ gbólóhùn bá ń sàánú rẹ̀ ó ní àà bí ní sọ gbólóhùn sẹ́ pẹ̀lú ẹ̀sẹ̀ bọ́ọ̀lù àníbí wà bú sẹ́kọ̀ níbi ń sunkún alìmọ̀hímù náà ni wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n pàdánù Abu Talib
ní ọdún yìí. So ní ọjọ́ kẹta sí àsìkò yìí wọ́n tó pàdánù ìyàwó wọn tí a mọ̀ sí Khadija bint Khawaylid, wọ́n pàdánù àwọn náà. Khadija lẹ́yìn tí ń dáàbò bá Ànábì, gbogbo pànàbí fẹ́ jà níbi fẹ́ mú tánàbí òfin màlá gbogbo ìnira táwọn Quraishi àti Mákà fi ń kàn wọ́n, Khadija ni Ọlọ́run ló sábà. Abu Talib gáìdì Ànábì níbi sùtà tó lè kà Ànábì látara pé ń pèpè sórí ẹ̀sìn Allah. Àwọn méjì Ọlọ́run wá ní ká máa bọ̀ lásìkò yẹn. Ọdún ni wọ́n pè ní Amul Huzni, ọdún ìbànújẹ́, ọdún àìdùnnú fún Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. Ìgbà wo lọ́dún yìí bọ́ sí? Ọdún yìí bọ́ sí ọdún kẹwàá tí Ànábì ti di òjíṣẹ́. Ó kù ọdún mẹ́ta tí ó lọ sí ìlú Madina, ó ní ìṣẹ̀lẹ̀ tó ti ó ní Khadija kú. Ó sì kú ní àwọn ọwọ́ bẹ̀rẹ̀ oṣù Ramadan ni Khadija bint Khawaylid fayé lẹ̀ lẹ́yìn àìsàn èyí tí wọ́n ṣe kó tó di pé Allahu kádàrá kó jẹ́ okùnfà kú wọn. So báyìí ni Khadija ti lo ìṣẹ̀mí rẹ̀ pẹ̀lú Rasulullah. So àpapọ̀ ọjọ́ tí Khadija wá lò pẹ̀lú Rasulullah ó jẹ́ 25 years ni Khadija fi ń bẹ pẹ̀lú Ànábì. Khadija ń bẹ pẹ̀lú Rasulullah fún àpapọ̀ ọdún 25 years tó ti yé báyìí. So bákan náà ni wípé Khadija ó ń bẹ pẹ̀lú Ànábì ní ìjójíṣẹ́ fún 10 years. Ìyẹn ni pé nínú 25 years yẹn 10 years nínú rẹ̀ jẹ́ pé Ànábì di òjíṣẹ́ tí Khadija ń bẹ pẹ̀lú Ànábì ń bẹ. 15 years bẹ́ẹ̀ wọ́n fi ń gbé alákọ̀ zawjiyya, tọkọ-tìyàwó náà jọ ń gbé bọ̀. Ṣùgbọ́n last 10 years tí Khadija ó fayé lẹ̀, Ànábì di Ànábì ń dáná ní ètò túmọ̀ sí wípé ọdún mẹ́wàá gbáko ní Khadija lò pẹ̀lú Ànábì. Torí pé Ànábì lo ọdún mọ́kànlá 13 years nílùú Mákà. Khadija sì kú ní ó kú ọdún mẹ́ta tánàbí ó jáde kú òǹdó Mákà lọ sílùú Madina. Ó túmọ̀ sí pé ọdún mẹ́wàá ni Khadija lò pẹ̀lú Ànábì níjó jíṣẹ́. Ṣùgbọ́n 25 years lápapọ̀ ọdún tó lò pẹ̀lú òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ní ọkọ síyàwó. Khadija fẹ́ Rasulullah ní ọmọ 40 ọdún. Khadija wá kú ní ọmọ 65 years. Tábà yọ 40 kú ní 65 fún 25 years. Tó ti yé? So ní 25 years ẹni ti lo 10 pẹ̀lú òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Ànábì Ọlọ́run bá lọ́dọ̀ rẹ̀. Now, eléyìí ni tí a lè sọ nípa ìtàn Khadija bintu Khuwaylid. So tí báyìí ìta lè sọ nípa Khadija bintu Khuwaylid. So ní ìsìn báyìí. Naam, kí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì? Wọ́n ní ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam fẹ́ obìnrin míì lé Khadija pẹ̀lú dúkìá Khadija? Pé ṣé lóòótọ́ ni Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ obìnrin míì lé Khadija nígbàtá ní Khadija sì ń bẹ láyé tí ò tí kú, nínú dúkìá Khadija náà ni wọ́n ti padà fẹ́. Ìbéèrè lè ìbéèrè tó bùkátà àlàyé tó sì jẹ́ pé àlàyé gbọ́dọ̀ dé tí ìwé irú àwọn tó sọ bẹ́ẹ̀. Tó ti yé báyìí lórí ètò tiwa ní máa dá ọkọ pé àwọn kan sọ ìbéèrè náà mú wá, wọ́n sì fi kílíìpù ẹni tó sọ owó ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí wa táwa ní àlùsù báwo ni táàgì owó kọ̀ọ̀kan sì ní gbáwò èèyàn kan sí. Tó ti báyìí ìdáhùn yẹn kò sì ní mú ti ìlara tàbí ti jàdá ní ẹ̀rí ní ó clear rẹ̀, torí pàwà ń bá wọn tó fẹ́ gbódòdó ọ̀rọ̀ sọ̀rọ̀ àbáwọn tó fẹ́ jà sọ̀rọ̀. Tó ti yé ìtàn iṣẹ́ títàn ó sì ṣe náà yóò máa dá wa padà lọ síbi ìyìn táwọn èèyàn fẹ́ máa fi pọ́n sí tí èsà rẹ̀, ìtàn yóò máa dá wa padà síbẹ̀. Tó ti yé naam. Ìyá ká kọ́ bèèrè wípé ìgbà wo gan ni Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ obìnrin míì lẹ́yìn ìgbà tí Khadija kú? Ìgbà wo ni Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ obìnrin míì lẹ́yìn ìgbà tí Khadija kú? Rasulullah wọ́n fẹ́ obìnrin míì nínú ọdún tí Khadija kú l'Ànábì fẹ́ ìyàwó mi. Nínú ọdún tí Khadija bintu Khuwaylid tí wọ́n fayé lẹ̀ ọdún kẹwàá lẹ́yìn ìlúkú wà lẹ́yìn ìgbà t'Ànábì dá Ànábì tán, ọdún kẹwàá náà fẹ́ obìnrin míì. Táwa lóbìnrin tí wọ́n fẹ́ òun náà ni Saudatu bintu Zam'a. Saudatu bintu Zam'a òun náà ni obìnrin lẹ́ẹ̀kejì. Bó ti ẹ̀já sí wípé ìrìn àjò yẹn fẹ́ kó obìnrin méjì papọ̀ lẹ́ẹ̀kan náà. Alákọ̀ọ́kọ́ ní obìnrin yẹn òun náà ni Saudatu bintu Zam'a àti Aisha bintu Abi Bakri. Àwọn obìnrin méjèèjì yẹn ni Rasulullah sallallahu alaihi wasallam ní khitiba ṣẹlẹ̀ sáwọn méjèèjì lásìkò kan náà. Tó ti yé nìsín kí ló sì bí eléyìí? Látọ́nà bí n gbígbé sí ayé lọ lóòn nìkan, àwọn ọmọ sì ń bẹ pẹ̀lú rẹ̀, àwọn ọmọ mẹ́rin: Zainab, Ruqayya, Kulthum, Fatima.
wọ́n sì bùkátà sóbìn tí ó máa tọ́jú wọn ànábì náà bùkátà sóbìn tí ó máa obìnrin tí ó máa múnú ẹ̀dùn torí pé ìbànújẹ́ Rasulullah ìbànújẹ́ Khadija ó mú ànábì gan á padà mú ọ̀rọ̀ wá ní nígbà tó yọ bá ya insha Allah. So nígbà tí lè ṣẹlẹ̀ Khadija ronú àwọn sàhábà ti mọ̀ pé nǹkan ṣe ànábì pé ara ànábì ò yẹ látara ìyàwó wọn tí wọ́n pàdánù rẹ̀. Arábìnrin kan ló wá lọ bá Rasulullah sallallahu alaihi wasallam. Arábìnrin yẹn ó wá ń bá ànábì sọ̀rọ̀ nínú àwọn sàhábíyàtì ni bí pítọ̀ ó ti bùkátà sóbìn mi ṣé kí mo sì rí pé ó nífẹ̀ẹ́ sí Aisha radiyallahu anha tó ti báńkì kan náà sì ní pé ọ̀dọ́ lòun kò tí ì lọ́kọ rí bẹ́ẹ̀ sì ni ọmọbìnrin kan bẹ tó yẹ pé òun ti di harumala òun ti ṣe kí ni ó ti di harumala ó ti di opó ó nílò ọkọ mi àwọn méjèèjì ń bẹ́ẹ̀ lè wọ́n ló fẹ́ àwọn méjèèjì àbí ń bọ́ báwọn méjèèjì sọ̀rọ̀ ni Rasulullah sallallahu alaihi wasallam ó wà wò pé tọ̀ kí ni báwọn sì fẹ́ sí pẹ̀lú àwọn méjèèjì ló wà nílẹ̀ bẹ́ẹ̀ sì ni Sauda bintu Zam'a òun ti fi ọkọ kan tẹ́lẹ̀ ọkọ méjì lọ pé ọkọ alákọ̀ọ́kọ́ náà pè ní Sukwan bin Amru òní ọkọ alákọ̀ọ́kọ́ so Sukwan bin Amru yẹn òun àti Sauda bintu Zam'a àjọ fẹ́ra wọ́n sì jọ ìrìn àjò alákọ̀ọ́kọ́ ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì lọ sí Habasha ọkọ rẹ̀ àti Sauda àwọn méjì jọ ìrìn àjò yìí so lórí ìrìn àjò yìí nígbà tí wọ́n padà gbọ́ wípé Umar bin al-Khattab ti gba Islam tó ti yé báyìí wọ́n wá padà ìròyìn ẹlẹ́jẹ̀ sí làwọn Lárúbáwá gbé lọ fún wọn wọ́n wá sẹ́rí padà ìgbà tí wọ́n sẹ́rí padà láníyàn wọn pé bóyá Islam wọn ti dùn sí ìlú Mẹ́kà nígbà tí wọ́n padà sẹ́rí dé wọ́n wá padà rí wípé irọ́ ni àwọn gbé wá fáwọn kò tí ì rí bẹ́ẹ̀ láàrin As-Sukran bonu Zam'a As-Sukran bonu Amru àti Sauda bintu Zam'a ọlọ́run fún wa ní ọmọ ẹ̀yọ̀kan náà nàbí náà ní Abdullah so lẹ́yìn ilé tí ọkọ rẹ̀ wá kú nígbà tó padà dé ní Mẹ́kà tán láti Habasha ó padà fayé lẹ̀ ó kú síbẹ̀ yẹn gbà tó wá kú sílùú Mẹ́kà tán àbúrò ọkọ rẹ̀ wá padà fẹ́ Sauda bintu Zam'a òun náà ni wọ́n pe ọkọ rẹ̀ ní Hatab bunu Amru yẹn ló wá padà fẹ́ Sauda bintu Zam'a ṣùgbọ́n lẹ́yìn ẹ̀yìn ọ̀rẹ́ yẹn òun náà padà kú so tí nígbà tó ń wá padà kú ó wá ń bẹ nílẹ̀ fún Rasulullah láti fẹ́ so arábìnrin táwa sọ pé wá bá Rasulullah sallallahu alaihi wasallam òun ló wá ṣokùnfà pé ó bá Ànábì sọ̀rọ̀ ó bá Aisha sọ̀rọ̀ nípa Rasulullah sallallahu alaihi wasallam ó tún wá bá Sauda bintu Zam'a sọ̀rọ̀ nípa Rasulullah tó ló sọ bá Ànábì pé àwọn méjèèjì ó lè fẹ́ wọn ṣùgbọ́n elé ò nílé tí ìsúnmélé ṣùgbọ́n yóò sì wà nílẹ̀ fún gẹ́gẹ́ bí ìyàwó ó sì fẹ́ Sauda bintu Zam'a yóò máa ṣe ìyá àwọn ọmọ tó ṣẹ́kù lẹ́nà kó tó di wípé ó padà fẹ́ Aisha gbàtọ́wọ̀ wá wọ̀ kẹtìbà ṣẹlẹ̀ arábìnrin lọ bá Sauda bintu Zam'a gbàtọ́ dọ́bẹ̀ tó bá sọ̀rọ̀ inú rẹ̀ dùn ó sì tán láti fẹ́ tọ́ bàbá wọn ń kọ́ jẹ́ káwọn lọ bá wípé tọ́ ẹnìkan sọ pé òun fẹ́ fẹ́ Muhammad bin Abdullah bin Abdul Muttalib ló fẹ́ fẹ́ wọn sáré bàbá ní ọdẹ ẹbá mi ránṣẹ́ sí Muhammadu náà wá pé àwọn fámílì rẹ̀ wọ́n sàyọjú sí bàbá so akudu so báyìí ni Sauda bintu Zam'a ṣe padà sí inú ọ̀dẹ̀ Ànábì gẹ́gẹ́ bí ìyàwó mi lẹ́yìn ìgbà tí kíni lẹ́yìn ìgbà tí Khadija bintu Khuwaylid ti fayé lẹ̀ so gba tí máa ń sọ̀tàn wípé Khadija bintu Khuwaylid ojú ayé rẹ̀ l'Ànábì ti fẹ́ obìnrin mi aṣọ́kó bí òun ló fẹ́ tọ́pọ̀ Sauda bintu Zam'a bá ní náà bá ń sọ ń pa rẹ̀ a sọ wọn wípé ìrìn àjò alákọ̀ọ́kọ́ ìwọ̀n ajẹ́lẹ̀ kejì tí àwọn mùsùlùmí rìn láti bintu Khuwaylid tí ń bẹ láyé ńgbà náà kò tí kú nínú àwọn sí ìrìn àjò náà ni Sauda bintu Zam'a wà ìgbà tán padà délùú Mẹ́kà lẹ́yìn tán lérò wípé Islam ti rọrùn bẹ́ẹ̀ káwọn máa padà sí Islam ń rí pé kò sí lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́pọ̀ ẹ̀kú sílùú Mẹ́kà kó tó di pé àbúrò ọkọ rẹ̀ Hatab bunu Amru kó tó wá fẹ́ gbàtọ́kọ yẹn náà tún máa kú tán ló wá tó di wípé Rasulullah sàṣẹ́ náà wá padà fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó nígbà wo nínú ọdún tí Ànábì pàdánù Khadija bintu Khuwaylid ó ti yé báyìí so ní tó ń túmọ̀ sí wípé Rasulullah sallallahu alaihi wasallam kò fẹ́ obìnrin kan nígbà tí Khadija ń bẹ pẹ̀lú rẹ̀
nínú àwọn ẹ̀rí mi tó clear sí wa ẹjẹ́ lọ sínú hadith tó ti yé báyìí a lọ sínú hadith kí láwọn sọ̀hábà pẹ̀lú sẹ̀mí pẹ̀lú wọn sọ kì wá sí sọ̀hábà nìkan ìyàwó ànàbí náà ni ìyàwó Aisha radiyallahu ta'ala anha kí ìyàwó Aisha sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí wọ́n sọ wípé ó ní ma girtu ala nisa'i nabiyyi sallallahu alaihi wasallam illa ala Khadija wọ́n láwọn òjòwú obìnrin kankan ní ìyàwó tánàbí fẹ́ àyàfi Khadija nìkan àwọn òjòwú ẹ̀ pọ̀ ma girtu ala nisa'i nabiyyi sallallahu alaihi wasallam illa ala Khadija pé àwọn òjòwú obìnrin kankan nínú àwọn àyàwó ànàbí ju Khadija lọ àwọn òjòwú Khadija pọ̀ fa inni lam udrikha bẹ́ẹ̀ sì ni àwọn òbá nínú ọ̀dẹ̀dẹ̀ ànàbí àwọn òbá nínú ilé ànàbí wọ́n ti lọ káwọn tó dé tó ti báyìí torí pé nígbà tí Rasulullah sallallahu alaihi wasallam fẹ́ Aisha nínú ọdún yẹn náà ṣe khitiba ìnásíwọ̀ tó ti bá khitiba so ṣùgbọ́n kò tí ì wà nínú ọ̀dẹ̀ ànàbí tó kó wà ní ọmọ ọdún méje ń gbà náà lọ ọmọ ọdún méje òní Aisha nígbà tí Ànábì ṣe khitiba pẹ̀lú rẹ̀ tó ti yé ṣùgbọ́n tánàbí lẹ́yìn ọdún mẹ́ta tánàbí ti wá tánàbí kú olú Mákà lọ sí Mádínà ṣùgbọ́n ní ọdún kẹwàá lànàbí fẹ́yàwó mi nígbà tí Khadija kú wọ́n kú lọ ọdún mẹ́ta míì nílùú Mákà bàtánàbí wá kú nílùú Mákà pẹ̀lú Abubakar Siddiq àna rẹ̀ tí wọ́n jọ lọ sí ìlú Mádínà lẹ́yìn ìgbà tó pé lẹ́yìn ìgbà tí wọ́n dé ìlú Mádínà Rasulullah sallallahu alaihi wasallam ó wá kọ lẹ́tà ó rán kan nínú àwọn ẹrú rẹ̀ Zaid bin Haritha àti kan nínú àwọn sàhábà náà tó náà tó jẹ́ fánàbí àníbí láwọn méjèèjì kí wọ́n jọ lọ sí ìlú Mákà tó ti báyìí kí wọ́n jọ lọ sí ìlú Mákà tó yí gbáyìí bí fi Sauda bintu Zam'a sílẹ̀ òun àti Abubakar nìkan náà lọ ó sì kú fámílì àti àwọn ọmọ rẹ̀ náà mẹ́rẹ̀ẹ̀rin ó wà nílùú Mákà ó wà nílùú Mádínà bẹ́ẹ̀ náà ni àná rẹ̀ Abubakar Siddiq náà ó kọ lẹ́tà ránṣẹ́ sí Abdullah bun Abubakar àti Ruman tó jẹ́ ìyá fún Aisha tó ti báyìí ó kọ lẹ́tà sí wọn àti Abdurrahman bun Abubakar ó kọ lẹ́tà sí wọn pẹ̀tọ̀ kán wọn tẹ̀lé tánàbí náà ètò mú lẹ́tà wọn kán wọn tẹ̀lé bọ̀ wá sílùú Madina gbàtà wọn dé ìlú Madina Ruman ni wọ́n sọ fún ọba pípa Ànábì ti fọ́mẹ̀ nílùú Mákà bí ọdún mẹ́ta sẹ́yìn wọ́n mẹ́ ti dàgbà tó stéèjì kan kẹjọ́ máa padà sí náà di Ànábì lẹ́fún wá bá Ànábì sọ̀rọ̀ fún wá padà sí ilé Ànábì ó túnmọ̀ sí pé gbàtà Ànábì fẹ́ lọ́mọ ọdún méje yẹn kìí sí ìgbà náà tó wọlé tì ẹni ni wọ́n sọ wípé òun ò bá nínú ilé tó ti báyìí bẹ́ẹ̀ náà ni Sauda bintu Zam'a ìtànjú yé wa wípé nígbà tó ní ìrìn àjò Khadija sí ìgbẹ́ láyé ìgbà tó kú l'Ànábì tó fún un náà so gbogbo àwọn ọ̀tá pé Rasulullah sallallahu alaihi wasallam fún bí ní Khadija kò sí kíni kò fẹsẹ̀ múlẹ̀ tó ti yé nìsín kódà ọlọ́mọ wa kí àwọn olùmọ̀ àfá tí wọ́n kọ tírà tán pè ní sírọ́tù nàbàwíyà àsírọ́tù nàbàwíyà Dr. Ali Muhammad as-Salabi nínú àwọn tírà ńlá tó sọ nípa ìtàn Islamu ni tó ti nínú àwọn tírà tó tóbi gan tó sọ nípa ìtàn Islamu ni àfá wá gbé báàbù kan wá nù tírà wọn wọ́n ní walakinna nabi sallallahu alaihi wasallam lam yufakkir fi hadhihi al-fatra bi an yadhumma ila Khadijata mithlaha wọ́n lánàbí ò ti ẹ̀rọnú láti fẹ́ obìnrin míì papọ̀ mọ́ Khadija lásìkò yẹn wọ́n láti ní òrónú rẹ̀ mínà nìsà nínú àwọn obìnrin zawjatan aw amatan kò bá jẹ́ kó fẹ́ níyàwó ni tàbí ti ẹ̀jẹ̀ ewu àfàǹkọ́ ẹgbẹ́ níbi bá fẹ́ ṣe ni àwọn obìnrin tí ó bá ní ìfẹ́ sí kánàbí fẹ́ àwọn lásìkò ò bá pọ̀ àwọn ẹrú tí ó bá yẹ kánàbí fẹ́ àwọn lásìkò ò bá pọ̀ nítorí ipò tí ń bẹ lọ́dọ̀ Ànábì lásìkò yẹn tó ti báyìí bá àfà ti gbé báàbù kan wá nìyẹn so afáwa sọ wípé wa amma zawajuhu ba'da dhalika mina sayyidati Aisha wa ghayriha wọ́n ní ṣùgbọ́n fífẹ́ tánàbí fáwọn obìnrin mi Aisha ni àtàwọn obìnrin mi lẹ́yìn rẹ̀ min ummahatil mu'minin nínú àwọn ìyá wa mùsùlùmí fa inna li kulli hadhihi qissa pé ìkọ̀ọ̀kan wọn ló nítànú ìtàn bẹ níbi fífẹ́ tánàbí fáwọn obìnrin mi wa li kulli zawaju hikmatun wa sabab
ìkọ̀ọ̀kan nú fífẹ́ tánàbí fáwọn obìnrin ló ní ọgbọ́n kan tánàbí fífẹ́ wọn ó sì ní ìdí tánàbí fífẹ́ wọn. Ó ń bẹ̀rù àwọn obìnrin mí tó jẹ́ wípé ó padà ní ọkọ ó sì ti di arúgbó kò lè rẹ́nu ní ìfẹ́ má, ó sì láwọn ọmọ tó pọ̀, àmì ò wá fẹ́ pé tọ́jẹ́ kí n fi ọ́ sí ìyàwó kó mọ̀ jẹ́ sí kó máa dá wà ní ìbànújẹ́ ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So báyìí ni ìtàn tí ó yé wa wípé Rasulullah sallallahu alaihi wa sallam kò fẹ́ obìnrin kankan ní Khadija o. Gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún yín ẹ sọ pé irọ́ ló pa. Ẹni tó bá sí ìtànkítà, ẹni tó bá fẹ́ jogún kógún ìtànkítà ni wọ́n máa ń pa. Tó ti yé nìsín. Ẹ já lọ síbi ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n ní ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam gbẹ́sẹ̀ lé dúkìá ìyàwó rẹ̀ Khadija. Àkọ́kọ́ béèrè pé ṣé lójú ayé ẹ̀ gbé nígbà tó kú tán? Èwo nínú méjèèjì náà? Ṣé nígbà tí ń bẹ láyé ní Rasulullah sallallahu alaihi wasallam ló gbẹ́sẹ̀ lé dúkìá tó ápò ń bá ní ẹ̀rí wà? Tó gbígbà tó kú tán náà ló gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ náà ẹ̀rí wà? Tó clear gan àdìs láti bá yín sọ̀rọ̀. Tó gbé àwọn sọ̀hábà ń bẹ láyé pẹ̀lú nígbà tí ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀. Kullu sọ̀hábà udulun. Pé gbogbo àwọn sàábí ànábì onídéédé ni wọ́n. Tó ti yé onídéédé ni wọ́n. Àwọn olórí àárín tó sì déédé ẹnu ọ̀rọ̀ tí ìyàwó Aisha sọ pé ní àwọn tó máa ń jowú jù Khadija jẹ́ kan nù wọn kò fi pamọ́. Ó sọ ni ó ní Khadija jẹ́ kan nù àwọn obìnrin tó máa ń jowú pọ̀, òun sì bá Khadija láyé, òun ò bá nínú ilé ànábì. Tó ti yé báyìí kò bá nínú ilé ànábì. Náà tó bá yẹ pé ìbéèrè la bá fẹ́ dáhùn a sọ pé irú èèyàn wo l'Ànábì gan sallallahu alaihi wasallam. Ẹgbọ́n tí Ànábì sọ ni Ànábì ní ma akala ahadun ta'aman, ẹnìkan ò ní jẹ oúnjẹ kan khayran min an ya'kula min amali yadihi, tó ń jẹ yóò sì wà dábí kó jẹ nínú sí ọwọ́ rẹ̀. ẹni tí ń sọ̀rọ̀ yìí ìwé ìlẹ́lẹ́yẹ kó náà jẹ náà Ànábì Ọlọ́run tó tó wá ń sọ gbólóyìn sí kò ní ètò ni. Fa'inna nabiyya Allahi Dawud, Ànábì ní sẹ́rí Ànábì Ọlọ́run bá tán pè ní Dawud, kana ya'kulu min amali yadihi, inú sí ọwọ́ rẹ̀ ní ti máa ń jẹ. Inú sí ọwọ́ rẹ̀ ní ti máa ń jẹ. Nínú hadithi mi, Rasulullah sallallahu alaihi wasallam sọ wípé, ma ba'atha Allahu nabiyya, Allah ò ní gbé Ànábì kan dìde illa ra'al ghanam, àbí bí jẹ́ pé Ànábì yẹn sí kíni ó ń dẹ̀rẹ̀ jẹ. Faqala ashabu, àwọn sahaba wá ní, wa anta, ilé Ànábì Ọlọ́run sí wọn náà ń dẹ̀rẹ̀ jẹ ni? Qala na'am, Ànábì ní bẹ́ẹ̀ ni. Kuntu aw'aha ala qarita li ahli Makkah, èmi náà máa ń dẹ̀rẹ̀ jẹ tí mo sì máa ń gba owó lọ́wọ́ àwọn ará Makkah. Tó ti bá ó túnmọ̀ sí pé olùtajà l'Ànábì, àwọn náà sì ti gbọ́nú tàn. Ànábì dẹ̀rẹ̀ jẹ pẹ̀lú ẹ̀gbọ́n bàbá rẹ̀ Abu Talib. Tó ti bá nígbàtí ń bẹ pẹ̀lú rẹ̀ tó fi dàgbà tó fi di ọmọ 25 years lọ́dọ̀ Abu Talib. Láti bẹ̀ ló ti wá lọ sọ́dọ̀ Khadija tó fi ń bá Khadija náà dẹ̀rẹ̀ jẹ. Tó ti bá yìí, so Ànábì ń jẹ nínú ṣẹ́ ọwọ́ wọn, wọ́n jẹ nínú àgùn wọn. Bàtà wọ́n á jẹ́ ìyàwó Ànábì, in tí Khadija ní ó fi bá Ànábì lò. Tó ti bá yìí tí Khadija ní ó fi bá Ànábì lò. Mo wá padà ń bọ̀ náà wọn kíni mátà Ànábì ṣe fún Khadija lójú ayé àgbàdo kú dẹ́ fi padà mọ̀ wípé ọ̀rọ̀ òun ò lọ bẹ́ẹ̀ ká tó bẹ́ẹ̀. Tó ti kò lọ ká sọ pé Ànábì gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀. Náà ẹ jẹ́ ká lọ sí ìbéèrè mi nínú àwọn ìbéèrè. Wọ́n ní ṣé lóòótọ́ ni pé òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam máa ń na ìyàwó rẹ̀ Khadija? Pé s'Ànábì Rasulullah sallallahu alaihi wasallam ṣé ó máa ń na ìyàwó rẹ̀, ṣó máa ń na Khadija bint Khuwaylid? Ìbéèrè nù. Náà ẹ̀rí tí wọ́n wá mú wá lórí ẹ̀ òun náà ni àyà tó wà nù Suratul Nisa tí Allah subhanahu wa ta'ala sọ pé wallati takhafuna nushuzahunna fa'idhuhunna wahjuruhunna fil madaji' wadribuhunna. So súrà yìí ni wọ́n fi sẹ̀rí wípé Rasulullah sallallahu alaihi wasallam wọ́n máa ń na ìyàwó wọn tápẹ̀ ní Khadija bintu Khuwaylid. Kí wá lè rí àwọn wọ́n ní àyà ìní o, wọ́n ní àyà ilé rí àwọn tó ti yé. Ṣùgbọ́n bó láti wá mẹ́rin ẹjọ́ ẹni ìsìn wọ́n kú ti mẹ́rin wá wọ́n ti mẹ́rin wá pé Allah sọ inú Kùránì sí wà lóòótọ́, Suratul Nisa àyà 34. Allah sọ pé Ànábì gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀.
nínú Quran ni Quran sì lọ́lọ́run olùfiránṣẹ́ sáà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yìn tọ́lọ́run wá fi tírà ránṣẹ́ sí ní wọ́n sọ pé ó lo tọ́lọ́run fi ránṣẹ́ sí bó láti wá bẹ́ẹ̀ tapò wọn táwọn ọkọ̀ kò rí bẹ́ẹ̀ bó láti bẹ́ẹ̀ yanjú ẹ̀ alhamdulillah ìyanjú wà àwọn olùmọ̀ lọ ń sàánú wọn gan tó ti bá yanjú ẹ̀ insha Allah yìí táwà fi yanjú ẹ̀ ní wípé àwọn ṣubú ànàgbé wà yìí rújú bó láti wá fẹ́ ṣe zalatu shubhat bó láti fẹ́ mú àwọn rújú yẹn kú ń bẹ̀ àwọn ọ̀nà táwà gbà wọn ní màá sọ fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ìgbà wo láyà ìsọ̀kalẹ̀ kọ́ídà lọ́dọ̀ àwọn àfọ́ ní usul fiqh ní ìgbà wo láyà ìsọ̀kalẹ̀ ní ìjẹ́ ká máa lílò rẹ̀ gan ìgbà wo láyà ìsọ̀kalẹ̀ tó ti báyìí ṣé ìlú Mákà ló ti sọ̀kalẹ̀ ní àbí ìlú Mádínà tó wá kó sọ̀kalẹ̀ ìlú Mákà àìsàn pé bíyá kí Khadija tó kú láyà ti sọ̀kalẹ̀ bóyá náà bí ìlú nǹkan tí Ọlọ́run sọ fún tó wá pé ìlú Mádínà ló ti sọ̀kalẹ̀ yáni nígbà táwọn ẹbí ti kú ìlú Mákà tán lọ ìlú Mádínà ayé Khadija ti kú ká ní ayà tó sọ̀kalẹ̀ kí wá ní kílẹ̀ rí tẹ́fẹ́ mú wá ń bí eléhùn lẹ́yìn ìgbà táwọn ẹbí tí Khadija ti lọ tán láyà tó sọ̀kalẹ̀ ayé pàánà bí ò tí ì máa ti ń jẹ́ ká náà yàn gan ká náà yàwó èèyàn bí ò tí ì mọ̀ síwájú bá tí Khadija ń bẹ láyé tó ti yé ṣùgbọ́n ní akọ́ lọ sí pé ìgbà wo láyà ìsọ̀kalẹ̀ so a ní ẹ̀ka ọ̀rọ̀ ara wa ò kìí sọ̀rọ̀ kìí sì làákà ìwà láàfin mú wa àwọn olùmọ̀ tó ti yé báyìí a lọ sínú tafsir al-Imam Qurtubi tó bá lọ sínú al-Imam Tabari náà sèǹtì náà lábàámbé Ibn Kathir bẹ́ẹ̀ ni Imam Sa'ad bẹ́ẹ̀ náà ni tó ti yé báyìí al-Imam al-Qurtubi rahimahullah rahmatan wasi'a wọ́n sọ yí pé Suratul Nisa wọ́n sọ ní Suratul Nisa yẹ́ o iye rabi'u suratin min suwaril Qur'an wọ́n ló jẹ́ súra ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn súra al-Qur'an súra ní chapters a ní chapter 114 nínú al-Qur'an ṣùgbọ́n lẹ́ẹ̀kẹrin ní Suratul Nisa bọ́ sí ń bẹ̀ àpapọ̀ àyà tí ń bẹ nínú Suratul Nisa ó jẹ́ 176 ní gbogbo àyà tí ń bẹ nínú al-Qur'an nínú Suratul Nisa wa hiya suratun madaniyya afáàní ṣùgbọ́n súrọ̀ yíò suratun madaniyya ìlú Madina ló ti sọ̀kalẹ̀ ìlú kíni ìlú Madina ló ti sọ̀kalẹ̀ so túnmọ̀ pé lẹ́yìn ìgbà tí Khadija ti lọ tán ọdún mẹ́ta lẹ́yìn rẹ̀ súrà yìí ò ti sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà yẹn l'Ànábì lọ sí ìlú Madina kódà ká ti sọ pé ọdún àkọ́kọ́ gan t'Ànábì dé ìlú Madina ló sọ̀kalẹ̀ ó túnmọ̀ pé lẹ́yìn ọdún mẹ́ta tí Khadija ti lọ ní ayé tó sọ̀kalẹ̀ kí wá ní bí ń sẹ́rìn ẹlú ẹ̀rí pípa ẹ̀rí t'Ànábì gbára lé tó fi torí ẹ̀nà ìyàwó ní ẹ̀rí ńlá wá tọ́pá sí àwọn àpàdé rí pé síwájú lẹ́yìn ìgbà tí Khadija kú tán lẹ̀rí yẹn wá tó ti yíba ní jẹ́ sí wípé Islam ẹni tó bá sọ wípé ẹnìkan mú ìrújú wá ló wá sọ di kèfèrí wallahi òun ló fọwọ́ rẹ̀ ra ìsìnà wallahi Islam clear gan Islam ó clear gan in tí ó bá ti yí ọ ní súnmọ́ àwọn àfà mọ́jẹ̀ ká mẹ́bọ̀ fi ojú lò mọ́jẹ̀ ká dẹ ìsìn ẹrú mọ́jẹ̀ ká gba ìsìn lọ́wọ́ rẹ̀ ká gbé rọ́lẹ̀ ọlọ́wọ́ tán bá sọ̀rọ̀ kan tí ó bá yí ọ tí wọ́n náà wá òpé sí tó tọ́ ló sí rí inú Islam ni mọ́jẹ̀ yí ọ lẹ́nu lọ bá àwọn àfà jẹ́ kí wọ́n sàlàyé fún ọ̀nà kó tó ma tó dì mú méjèèjì tó ti yé nìsìn so áyà yìí gbogbo súrọ̀ yẹ kamilan tó ti yé báyìí gbogbo Suratul Nisa gbogbo ẹ̀ pátápátá ìlú Madina ló ti sọ̀kalẹ̀ àyàfi áyà kan tó ti áyà kan nìkan ló jẹ́ sí kó sọ̀kalẹ̀ nílùú Mákà tó ti yé báyìí ìlú Mákà ló ti sọ̀kalẹ̀ tádà sọ pé inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha wọ́n ní ayé ayé ìlú Madina ní ìlú Mákà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n lọ́dún àwọn àfó ní usulu tafsiru gan gbogbo ayà tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn hijira Madaniyya na máa ń pè kọ́ìdà àwọn ọmọ gbogbo àwọn ayà Qur'an tàbí súrọ̀ Qur'an tó bá ti sọ̀kalẹ̀ lẹ́yìn hijira wọ́n máa ń pè ní Madaniyya kódà kó jẹ́ pé ìlú mi ló ti sọ̀kalẹ̀ kìí sí ìlú Mákà ìlú Madina gangan náà wà tó ti yé báyìí àwọn súrọ̀ tó bá ti sọ̀kalẹ̀ síwájú hijira tó ti yé báyìí Makíyà na máa ń pè kódà kó jẹ́ pé Ànábì ò sí ìlú Mákà lásìkò tó bá rí bẹ́ẹ̀ bóyá Ànábì wà nínú nígbàtá Ànábì kó ìlú Mákà kó tó lọ sí Madina ó kó lọ sí Taif tó ti yé báyìí lọ sí Taif táyà bá sọ̀kalẹ̀ ìlú Taif tó ti yé báyìí Makíyà náà lásì máa ń pè torí pé Ànábì ò tí ì ṣe hijira
kó nínú ìlú Mákà ó ti yé báyìí ṣùgbọ́n tí wá sọ pé àyà yìí o nìkan ló sọ̀kalẹ̀ nílùú Mákà a lè pè ká pè ní màkíyà kì í ṣe àyà tá à ń sọ yìí nínú gbogbo 176 àyà tó wà nínú Suratul Nisa ẹyọ kan níbẹ̀ ló jẹ́ wípé ìlú Mákà nìkan nínú Mákà ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n Màdàníyà ni tó ti yé nìsín so túmọ̀ yẹ pé kò sẹ́ẹ̀rí fún ọ̀rọ̀ wípé èrì tánàbí gbára lé tó fi ṣe kéde tó fi na ìyàwó rẹ̀ so ilé kò sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ àti kọ́kọ́ mú ìrújú kan kúrò nínú ẹ̀rí tán mú wá ìrújú ẹlẹ́ẹ̀kejì kó lánàṣe mú kó nínú àwọn tá fi mú ìrújú wọn kó ní pé kí ló ṣokùnfà táyà wọn gan fi sọ̀kalẹ̀ àyà tán fi sẹ̀rí wọn kí ló dé táyà yẹn fi sọ̀kalẹ̀ nínú àwọn tá fi mọ irọ́ wọn nù náà Al-Imam Tabari rahimahullah tó ti báyìí Sheikhul Mufassirin Al-Imam Tabari nínú tafsir wọn wọ́n sọ wípé nínú hadisi Qatada radiyallahu ta'ala anhu wọ́n ní sanad al-Hasan wọ́n ní afọwọ́ Hasan sọ pé anna rajulan látọ́mà imra'atahu arákùnrin kan na ìyàwó rẹ̀ ó nà tó nà dáadáa fa atat nabiyya sallallahu alaihi wasallam ó wà lọ bá nàbí arábìnrin wà lọ bá nàbí pé ọkọ mi ti ṣe mí ó ti fẹ́ báyé mi jẹ́ ó ti nà kọjá kàsí nǹkan pàtó wá sí bẹ́ẹ̀ ó ní fa àwọn ọ̀dà ń yòókọ́ sọ́ha mínú àníbí wá gbèrò wípé òun ó gbédàjọ́ ìjìyà lé ọkùnrin lórí in tó sí wọn á fún náà nìjíyà tó sì déédéé rẹ̀ fánàbí ti gbèrè náà fàánsàtà wọ́hú الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم bọ́lọ̀ ti sọ àyà yẹn kalẹ̀ àyà tó ní sẹ̀rí yẹn ọwọ́ parí ló wà ìbẹ̀rẹ̀ àyà yẹn ni bọ́lọ̀ ti sọ àyà yẹn kalẹ̀ nìyẹn fàdáhù nàbí sallallahu alaihi wasallam ànàbí bá pé sí ọkùnrin yẹn wọ́n ti lọ ọkùnrin wá pẹ́tọ̀ àgbéyà léwọ náà lórí kò lẹ́tọ̀ọ́ kó máa fìyà jóbi tó lẹ́bù yìí ẹwọ ẹni tí wọ́n fi sọ fún náà àsọ̀n gan kó ojú sí kéèyàn na obìnrin Rasulullah sallallahu alaihi wasallam òun gangan kó ojú sí ẹni tó na obìnrin lójú ayé rẹ̀ ló ti báyìí lẹ́yìn tí Khadija tó lọ tán ni wọ̀láyà yìí sọ̀kalẹ̀ ànàbí tó kórìíra kéèyàn kan sí bẹ́ẹ̀ àníbi wá fẹ́ gbé jìyà ní lórí wọ́n ní bá aláwọ̀ sí bó ṣe wá pé àwọn ènìyàn padà nù in tó ṣẹlẹ̀ nù áyà yìí ò tí sọ̀kalẹ̀ síwájú ìṣẹ̀lẹ̀ ló bí káyà yìí ó sọ̀kalẹ̀ tó ti ẹni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ló bí káyà yìí ó sọ̀kalẹ̀ nígbàtá níbi fẹ́ gbé jìyà lé ọkùnrin lórí pé ayé tó ṣe bùkátà sí jìyà káfíyà jẹ́ torí pé ó nóbi bálá ti sọ àyà kalẹ̀ nìyẹn pé ar-rijalu qawwamuna 'ala an-nisa àníbi bá pé arákùnrin padà pé wá ń bí o bọ́ súnmọ́ bí ó ní fatalaha alayhi àníbi wá ká àyà yẹn fún arákùnrin yẹn faqala wá sọ pé uritu amran wa arada Allahu ghayrahu èmi gbèrò báyìí ṣùgbọ́n nǹkan mi lọ́lọ́run gbà lérò ìgbèrò tèmi ni pé kí n fi yà jẹ́ lórí nǹkan tó ṣe kó má máa ní obì má ṣùgbọ́n náà bá tó láàrin gájú lọ níbò ti fẹ́ nǹkan mi ló sọ tó ti yé nìsín so ó túmọ̀ sí pé wọn ò tó wọ́n náà lọ nínú àwọn ogun ojú tó wù tí wọ́n lè gbà wọlé kò sí ẹ̀rí fún wọn. ẹlẹ́ẹ̀kẹta tá tó lè fi wo ọ̀rọ̀ yẹn ni wípé báwo gangan ni ṣẹ̀rí àti ní ká bá obìnrin tó bá jẹ́ obìnrin tí ìgbọ́rọ̀ sọ̀pọ̀ lẹ́nu bó ṣẹ̀rí àti ní ká bá lò kí ni ṣẹ̀rí àní ká ṣe fún ilé náà tó ṣe pàtàkì ó ti yé ilé náà ṣe pàtàkì tó yẹ kí wọ́n ti dálẹ̀ ó sì yẹ ká yanjú ẹ̀ mọ́rọ̀ nínú àyà yẹn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ń sọ fún wa pé wallati takhafuna nushuzahunna àwọn obìnrin tẹ́ ẹ bá ti ń rí wípé obìnrin tí ìgbọ́rọ̀ ni tá máa ń tako àṣẹ yín inú ọ̀nà tó bí ní gbà tako àṣẹ yín kọ́kọ́ sọ pé yá kó ní kókó má dọ̀kọ̀ lóhùn òṣùlẹ̀ sàṣẹ́nà sọ pé èyíkéyìí obìnrin tọkọ ẹ̀ bá lè pè ó yá tó wá kọ̀ àwọn màláíkà ó máa gbé ṣépè tí yóò fi má nínú ìwáyà mi àwọn màláíkà ó máa gbé ṣépè tí inú ọkọ yóò fi yọ ọ̀nà kanu nínú rẹ̀ náà ni gbogbo wọn kún ọkọ lọ́wọ́ nínú àwọn tó jójú sí rẹ̀ sọ́kọ àwọn tó yẹ pọ́ọ̀rọ̀ ayẹ̀ ní fún kó ṣe fọ́kọ ẹ̀ kó má ṣe nínú rẹ̀ ni kó máa disrespect ọkọ kó pálásẹ̀ kó máa gúnrí tó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́bá tí wọ́n á rí bẹ́ẹ̀ Allah ní fa'iduhunna Allah ní ẹ ṣe wáàsí fún wa ẹ bá wọn sọ̀rọ̀ ẹ gbà wọn níyànjú láwọn wáàsí tó máa rọrùn fún yàn kéèyàn ò gbà
kì í ṣe wáàsí pẹ̀lú pé kì í ṣe wáàsí pẹ̀lú èdú ẹ ṣe wáàsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn. ọlọ́ni lẹ́yìn ilé wahjuruhunna fil madaji lẹ́yìn náà ẹ wá kọ́ bùsùn fún wọn tí wọn ò bá ti gbọ́ wahjuruhunna fil madaji ọlọ́ni ẹ kọ́ ìbùsùn fún wọn tí wọn ò bá ti gbọ́ tẹ́ bá ti ṣe wáàsí fún wọn tí wáàsí ò tó wọn ẹ wá kọ́ bùsùn fún ẹjọ́ sùn lórí ìbùsùn. apá kan náà olùmọ̀ sọ wípé a sùn tí ṣùgbọ́n a lè súnmọ́. apá kan náà olùmọ̀ sọ wípé tàbá náà lè súnmọ́ tó ẹgbó bí i tó bùkátà sí jìmáwò ni ó lè ṣokùnfà tí ò bá rí ẹni tí ó súnmọ́ tọ́kọ rò súnmọ́ ní padà kó lọ sábúrú ń ta ò. àwọn míì tó sọ́nà àwọn olùmọ̀ wípé ìwọ̀ yẹn ìwọ̀ jìmáwò ìwọ̀ kan ní táwọn méjèèjì jọ lẹ́tọ̀ọ́ síra wọn lórí rẹ̀ kó má fi yùn bàjá tó tó wáyé kó náà ló bá kọ̀ fún tí ó gbà ó ní òsì kiri yóò bínú kó náà má fi yùn bàjá tó ti báyìí wọ́n ní yóò máa bẹ lórí ìbùsùn fún wọn tó bá bá sọ̀rọ̀ kò ní dá lóhùn tó tó má fẹ́ súnmọ́ra wọn kò ní bá sọ̀rọ̀ yóò máa súnmọ́ sọ̀rọ̀ kò ní bá sọ̀rọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sáà ní àfi ìbùsùn lè fún tọba tó wá sílé náà tí ò nílá tó ipò bí mi wà òun gangan òwúlẹ̀ ní interest bó òwúlẹ̀ pé gan kò ní tọ́ lóun tẹ́lẹ̀ ó tún wá lóun bá jà ó tún ràn lọ́wọ́ nù ìwà àwọn obìnrin ò páyọ̀ ọlọ́run bá wallahi ò páyọ̀ ọlọ́run bá ojúṣe tó pàtàkì gan nìyẹn èdè tọ́lọ́ ń torí ẹ̀ dá ọ papọ̀ má nìyẹn Ànábì Adam alayhi salam gbàtí ń bẹ nínú ọgbà Jánnà lóun nìkan ó ń fíìlì pò nìkan ló ń dá wà bẹ́ẹ̀ kọ́nà tó wá gba ẹni yìí ò ní lè dáyé gbé àfi kó máa jẹ́ nìkan tí ó máa ṣe kéne tí ó máa fi lọ́kàn balẹ̀ kí lọ́lọ́run sọ pàtó lọ́run sọ wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha kí lọ́lọ́run sọ litaskunu ilayha kí o lè bá máa gbádùn lára rẹ̀ obìnrin tó wá fẹ́ gbádùn lára rẹ̀ ló wá kọ̀ fún ọdún ní kò sí gbádùn lára wọn ó túmọ̀ sí pé kò jẹ́ kí inú tó torí rẹ̀ fẹ́ gan kò jẹ́ kó rí nìyẹn tí so ọlọ́wà ní pé tàbá ti wá rí pé asílé náà fún tí ó wà gbọ́ wadribuhunna ọlọ́nìtọ̀ ẹwà sí kẹ́ni ẹwà náà nínú ẹ̀yẹ wá láwọn ṣùrọ̀t ó láwọn májẹ̀mú ó láwọn tó kó sínú tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá gbọ́ àyà iná ò má lílò rẹ̀ ọlọ́run ti tó láti tó ẹsẹ̀ wà sí fún tí wọ́n bá gbọ́ ẹ fi ìbùsùn lẹ̀ fún wọn ẹ̀yìn wọn lòdì ọjọ́ mẹ́ta ni àwọn oṣù àwọn olùmọ́sọ nípa pé ọjọ́ mélòó sójọ́ mẹ́ta ni sóṣù kan ni sékílẹ̀ kan ni àwọn ọ̀pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n kì í ṣe mọ́ dìrò wá sí ìtàn yẹn lábẹ́ sàlàyé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run á ní ẹsẹ̀ wá sí kíni ẹ̀wà náà ọlọ́run á fi májẹ̀mú kẹrin sí tọ́ máa ti wá jẹ́ wípé wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu ẹ má wà wẹ́ okùnfà kan excuse kan tẹ́wà títorí rẹ̀ tẹ́wà padà máa ń fìyà jẹ wọn lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ tẹ́ máa fara ní wọn bóyá fẹ́ lé wọn dànù ẹ wá ń wọ excuse ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ now àmì aláwọ̀ kọ́ lọ́lọ́ ní ká ṣe wáàsí fún wọn a ṣe wáàsí fóbìnrin èyí tó já sí pé kò bá gbọ́ ọlọ́run ní fa'iduhunna ẹlẹ́ẹ̀kẹjì al-jahru fil madja'i ká kọ́ ìbùsùn lẹ́fọ̀ọ́bìnrin ẹlẹ́ẹ̀kẹjì nìyẹn gẹ́gẹ́ bó sì wà náà yẹ lọ wahjuruhunna fil madaji ẹlẹ́ẹ̀kẹta ad-darbu tó ti báyìí wadribuhunna tó ti báyìí náà ṣùgbọ́n nínú hadith torí pé hadithi ní máa ń ṣàlàyé Kùránì fún wa alhadithu yufassiru al-Qur'an Kùránì ni ó sì kí ni hadithi ni ó máa ṣàlàyé Kùránì fún wa tí Kùránì bá ti wá ní mujmal Kùránì ni ó máa jẹ́ mufassal fún ni ó máa ṣàlàyé rẹ̀ ni ó máa fọ́ sí wẹ́wẹ́ fún wa Ànábì ò wà dákẹ́ lórí ó ṣàlàyé nínà yẹn ó ṣàlàyé fún wa nítorí èèwọ̀ àtẹ̀mí tó jẹ́ wípé a máa ń gbọ́ àyà ṣùgbọ́n àní ma lílò rẹ̀ Ànábì sọ fún wa o ní kó sọ di àpò ẹ̀ṣẹ̀ kó máa kú gbàjú gbogbo olóbi tó ti bẹ́ẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam ó wá ṣàlàyé fún wa so gbogbo àwọn ilé Rasulullah sallallahu alaihi wasallam ló ṣe àlàyé rẹ̀ fún wa na'am ní ọwọ́ parí ẹ jẹ́ ká lọ síbi ìbéèrè tó gbẹ̀yìn tó ti ń fẹ́ fi lè ṣe ìgbẹ̀yìn òun náà ni wípé kí ni dáadáa tí Rasulullah sallallahu alaihi wasallam tó ṣe fún Khadija
kí ni àwọn awùwà tó dáa tánàbí ṣe tó jẹ́ báyìí kí ni dáadáa ṣíṣe òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam sí Khadija lẹ́yìn ikú rẹ̀ àwọn dáadáa tánàbí ṣe fún Khadija lẹ́yìn bàtà Khadija ò sí láyé má táàfin lè mọ̀ wípé ìfẹ́ tánàbí ní sí Khadija èmi àti ẹgbẹ́ òun ní síyàwó wa ìfẹ́ tánàbí ní sí Khadija wallahi èmi àti àní síyàwó wa tó jẹ́ báyìí wọn ní orí ni èmi àti àní síyàwó wa ìfẹ́ tánàbí ní sí Khadija lẹ́yìn ikú ẹ̀ gan lẹ́yìn ìgbà tánàbí Khadija ti lọ tán ìfẹ́ tánàbí fi hàn síyàwó rẹ̀ lẹ́yìn ikú ẹ̀ ó kéré ní ẹ̀dá kan tó lè ní rẹ̀ síyàwó lẹ́yìn ìgbà tó ti kú tán tó ti èyí ká wò dé mi Rasulullah sallallahu alaihi wasallam mọ́ sọ fáwọn sàhábà aqrabukum minni majlisan yawm al-qiyamah ahsanakum akhlaqa Ànábì ní aqrabukum minni majlisan ẹni tó tí ó súnmọ́ mi jọ́ lálẹ́ kí ó mà aqrabukum minni majlisan yawm al-qiyamah ẹni tí ó súnmọ́ mi jù nínú ìjókòó lọ́la lè kí ó mà nínú yín ahsanakum akhlaqa ẹni tí ìhùwàsí rẹ̀ dáa jù lọ́nà yín ẹni tí kíni tí ìhùwàsí rẹ̀ dáa jù lọ́nà yín nínú hadith ní Ànábì ní khairukum li ahlihi ẹni tó fi ń dáa jù nínú yín ẹni tó dáa jù sí àwọn ará ilé rẹ̀ wa ana khairukum li ahli èmi mo sì fi ń dáa jù yín lọ sáwọn ará ilé mi mo fi ń dáa jù yín lọ sí àwọn ará ilé mi mo dá sáwọn ará ilé mi ju bẹ́yìn sí pẹ́ dá sí wọn lọ èyí tí mo fi sọ wẹ́lẹ̀ kan lọ pé ipò tánàbí tó kọ́ sí àwọn ìyàwó rẹ̀ pàápàá Khadija lẹ́yìn ikú rẹ̀ ó kéré ní wa tó lè ṣe Ànábì ló sọ tó ti yé nìsín ìyàwó Aisha radiyallahu anha ẹgbọ́n nǹkan tí wọ́n sọ wọ́n ní kánà nàbí sallallahu alaihi wasallam idha dhakara Khadija athna alaiha tánàbí bá ti lè dákọ̀ Khadija bá Ànábì wa máa yìn Ànábì ó máa yìn ẹni tó ti kú sẹ́gbà ẹgbẹ́ Khadija sọ fún ọba Khadija láyé tó ti yẹ ọba nínú ilé Ànábì ó láyé bí ó máa yìn fa ahsana thana yóò wà máa yìn gẹ́ láwọn yìnyín tó dáa gan Ànábì wọn sọ tó dáa nípa Khadija qalat ya Aisha wa ni ó ní fagiritu yawman mo wá ju oúnjọ kan fakulitu ma akthara ma tadhkuruha ó ti kọ̀ lẹ́yìn tó máa ń dákọ̀ rẹ̀ jù tó ti kọ̀ lẹ́yìn tó máa ń dákọ̀ rẹ̀ jù ẹni tó sì máa ń dákọ̀ yìí hamra'u shadqayn obìnrin tó já sí wípé eyín rẹ̀ ti ṣe kíni eyín rẹ̀ ti rí àwọn eyín ẹ̀ ó ti rí bọ́tán ó ti darúgbó tó ti báyìí qad abdalaka Allahu khayran minha ọlọ́run ti wá fún obìnrin tó dáa jù lọ rọ́pò fún ọ obìnrin tó dáa jù Khadija tó ń sọ ọlọ́run ti fi rọ́pò fún ọ ìwágbó mẹ́ta nàbí sọ Rasulullah sallallahu alaihi wasallam sọ pé ma abdalani Allahu khayran minha ọlọ́run ò gbọ́ fi obìnrin ní ìrọ́pò fún mi tó dáa tó Khadija qad amanat bí id kafara biya an-nas torí pé ẹni yìí nígbàgbọ́ náà mi nígbà táwọn èèyàn sá ìgbàgbọ́ nínú mi wa sadaqatni id kadhabani an-nas ó sì gba ọ̀rọ̀ mi gbọ́ lódodo wípé ìntẹ́ni bá sọ òdodo ni nígbà táwọn èèyàn sí kíni nígbà táwọn èèyàn ń pè mí lóko ọ̀ wa wasitni id haramani an-nas ó fi dúkìá rẹ̀ bá mi lò nígbà táwọn èèyàn gbé dúkìá wọn sá fún mi wa razaqani Allahu azza wa jalla waladaha id harramani awlada an-nisa ọlọ́run bá wá pèsè fún mi lára rẹ̀ kí n bí ma tí mo bí nígbàtí ọlọ́run bá fún mi ní ọmọ lára àwọn òbí yòókù sallallahu alayhi wa sallam Ànábì sọ ilé fún Aisha bintu Abi Bakri radiyallahu ta'ala anha nígbàwo nígbàtí Khadija ti kú tipẹ́tipẹ́ Aisha fẹ́ wà nínú òdèdè Ànábì nígbàtí Ànábì ti wà ní Madina Khadija ó kú ní ọdún mẹ́ta sí ní àjò Ànábì nílùú Mákà sẹ́pọ́nà ti jì Ànábì sì tó máa rántí ẹ̀tọ́ ti bẹ̀ ẹni tó ti lọ Ànábì sì rántí ẹ̀tọ́ ti bẹ̀ kódà ní hadith mi Rasulullah sallallahu alaihi wasallam sọ pé ìyàwó Aisha sọ wípé ó ní ma girtu ala nisa'i nabiyyi sallallahu alaihi wasallam illa ala Khadija mi jowú obìnrin kankan nínú àwọn ìyàwó Ànábì tó bí mo sì máa ń jowú Khadija ó nífẹ̀ẹ́ kí máa jowú Khadija tó bá Ànábì máa ń ṣe àwọn àṣìṣe kan tí mú mi jowú
ó ní wà inni lam udrikha ṣùgbọ́n mi ìbá láyé mi ìbá nínú ọ̀dẹ̀dẹ̀ ànàbí òun ti lọ tí kú ti fayé lẹ̀ ó wá ní òun ò bá Khadija nínú ilé Rasulullah sallallahu alaihi wasallam ìyàwó ṣàwá ní wa kana Rasulullah sallallahu alaihi wasallam idha dhabaha shat tánàbí bá ti lè pa ẹran báyìí fayaqul yóò wá sọ pé ursilu biha ila asdiqai Khadija ẹ mú ilé lọ fún àwọn ọ̀rẹ́ Khadija ẹ lọ fún àwọn ọ̀rẹ́ Khadija lélẹ̀ fakulitu mo wá sọ́njọ́ kan wá agdabtu ọ̀rọ̀ tí mo wá sọ wá bí nínú wá agdabtu yawman ó bí nínú níjọ́ kan fakulitu wọn pé Khadija sí Khadija tó lọ fẹ́ lọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́ran ní ó sì jẹ́ pọ̀ rẹ̀ Khadija àwọn tá ń bẹ láyé àti ìjẹran ẹ̀yà lọ fún ẹnìkan lẹ́ran faqala Rasulullah sallallahu alaihi wasallam níbi ní inni qad uziktu hubbuha wọ́n ti rọ̀ mí lọ́rọ̀ ọ̀fẹ́ sí wọ́n ti rọ̀ mí lọ́rọ̀ ọ̀fẹ́ Khadija mo ti nífẹ̀ẹ́ Khadija jù báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam ti sọ fún Aisha radiyallahu ta'ala anha nígbàtí ó rí wípé Rasulullah sallallahu alaihi wasallam ti tẹnu mọ́ Khadija jù tó jẹ́ pé ní yawmu fathi Makkah yóò tọ́lọ̀ sí ìlú Makkah fún Ànábì tánàbí kún ìlú Madina ó wá sí ìlú Makkah tọ́lọ̀ sí Makkah fún Rasulullah sallallahu alaihi wasallam wá rí kan nínú àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ Khadija àwọn ọ̀rẹ́ tó pé wọ́n bá Khadija rìn olówó ní Khadija ó sì káwọn èèyàn mara ó mọ́ fáwọn èèyàn lóúnjẹ àwọn bí opó àwọn bí àwọn tó pé àwọn òbí wọn ò lówó tí wọ́n fi tọ́jú wọn Khadija ń gbọ́ bùkátà àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàtí Rasulullah sallallahu alaihi wasallam wá rí kan nínú àwọn ọ̀rẹ́ Khadija tó ti ń báyìí so bí ẹni ṣe wá bá Ànábì nù ó rí bá Ànábì ti lu Madina dé owó ìlú Makkah arábìnrin wa bá Rasulullah sallallahu alaihi wasallam gbàtò tó bá Ànábì ajlasaha àníbà mú jókòó ó ní ala ridaihi lórí aṣọ rẹ̀ fajalasa ma'aha Ànábì wá jókòó pẹ̀lú rẹ̀ yatadhakkaruna ayyama Khadija wọ́n wá jọ ń sọ̀rọ̀ nípa bó ni Khadija ń gbà ayé rẹ̀ bó sì máa ń ẹ̀pọ̀ àwọn bó sì máa ń sí dáadáa fáwọn sallallahu alaihi wasallam ilé ní dáadáa Ànábì sí Khadija lẹ́yìn ìgbà tí ó sì láyé má wọ́n ni wà ní Abin Najih Abdullah bin Abin Najih qala so arákùnrin sọ wípé wọ́n gbé ẹran wá fún Rasulullah sallallahu alaihi wasallam fa akhadha adman Ànábì wá mú egun ẹran kan ẹran tó tóbi tó ní egun lára tó ṣe Ànábì wá mú súnmọ́ tó wá mú fanawalahu Rasulullah sallallahu alaihi wasallam biyadihi faqala lahu bàtàmì wá mú ẹran wá nà sí ìkan wá ní idhhab bihadha ila fulana ẹlọ bá ń fún lágbájá kan báyìí arábìnrin báyìí bá ń lọ fún ní ẹ̀rìn bàtàmì wá nà bẹ́ẹ̀ faqalat Aisha ìyàwó Aisha wá ní kílódé tó náwó ẹ̀tù fún yẹn lẹ́ran ní tó jẹ́ báyìí nígbà tó wá sọ báyìí faqala an-nabiyyu sallallahu alaihi wasallam inna Khadijata awsatni biha Ànábì ti sọ àsọ́ọ́lẹ̀ fún mi nípa arábìnrin yìí fagharat Aishatu min kalamihi faqalat ìyàwó Aisha radiyallahu anha wọ́n wá jowó ọ̀rọ̀ tí Rasulullah sallallahu alaihi wasallam sọ tó ti yẹ́ra wọ́n jowó ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé ka'annama laysa fil ardi imra'atun illa Khadija pé ẹ̀sìn ṣe bí gbà wípé kò tí ẹ̀ so bí nǹkan kan lórí ilẹ̀ mọ́ tó ti ẹ̀ nítumọ̀ lórí ilẹ̀ mọ́ àyàfi Khadija nìkan ó sì ẹgbẹ́ tó ti kú lẹ́yìn rántí báyìí ni Aisha bẹ́ẹ̀ ló ti sọ fún Rasulullah sallallahu alaihi wasallam gbàtó sọ bẹ́ẹ̀ fún ti sí àlá faqama Rasulullah sallallahu alaihi wasallam mugdiban Ànábì bá dìde lẹ́yìn tó ń bínú ó ní falabitha ma sha Allahu thumma raja'a Ànábì bá bọ́ta Ànábì lọ àsìkò díẹ̀ ń ta lẹ́yìn ló bá padà gbà tí ó padà fáyidá Ummu Ruman gbà tí ó dé ó wá bá Ummu Ruman ní ọ̀dọ̀ Aisha Rasulullah sallallahu bá Ummu Ruman tó jẹ́ ìyá Aisha Ànábì bá lọ́dọ̀ rẹ̀ Ummu Ruman wá tó sọ́nà bí pé Ànábì kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Aisha kí ló mú yín kí ló ṣẹlẹ̀ Ànábì ní alaysat qa'ila ka'annama laysa fil ardi imra'atun illa Khadija ṣebí ó ló ń sọ nígbàtẹ́mì jáde ní ìsìn wípé èmi ó sì máa sí nígbà pé kò so bí mi lórí ilẹ̀ mọ́ àfi Khadija nìkan tí ó nìkan náà ni àmì ní wallahi mo fọ́lọ́n púra ò laqad amanat bi idha kafara qawmuki mo fọ́lọ́n púra ò ó nígbàgbọ́ nínú mi nígbà táwọn àjọ yín
tí wọ́n ṣe kíni tí wọ́n sá ìgbàgbọ́ nínú mi wọ́n sì kọ́ tí mi ní lè wálàd wọ́n sì fún mi lọ́mọ látara rẹ̀ ọmọ òsì jáde látara tí ọmọ òjáde látara ẹlòmíì yàtọ̀ sóun nìkan so ilé ìfihàn ilẹ̀ bá nàbí nífẹ̀ẹ́ yẹ wa Khadija radiyallahu ta'ala anha sẹ́yìn tó wá ń sọ orí ilé láì mọ iye ọdún sásìkò tó ti lọ sóun ló ná ìyàwó rẹ̀ ẹjá sòdodo tàbá fẹ́ sọ̀rọ̀ ta fẹ́ ní kòrìíra méje kí kòrìíra kó máa mú wa sí ọlọ́run bá tọ́lá rẹ̀ ga jùlọ tó ti yé so ilé yìí kò sí nóòtà pé Rasulullah sallallahu alaihi wasallam ní ìyàwó ẹ̀ ṣùgbọ́n torí àwọn tó yẹ pé àwọn olódodo kí ìrújú má padà lọ dà papọ̀ mọ́dodo mọ́ wọn lọ́wọ́ ló fa ń táwà ń sọ yìí Abi Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wọn rìn lórí òdodo kó sì jẹ́ ká lè tẹ̀lé òdodo náà ilé tó máa tẹ̀lé lẹ́yìn ilé inshallah òun náà ni ìtàn Saudatu bintu Zam'a tó jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Khadija bintu Khuwaylid Abi Allah subhanahu wa ta'ala kó tó lọ́rẹ̀ mi wá lórí dáadáa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh kásì má gbàgbé láti subscribe sórí YouTube channel wa Darul Arqam Media Productions so bákan náà lórí Facebook náà Darul Arqam Media Productions wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.